Èmi ọmọ tí mo rà lọ́wọ́ Ọlọ́run tí wọ́n sanwó fún. Ẹ má jà sọ̀rọ̀ gbèsè bó ṣe wọ́ Ọlọ́run ní sọlá. Bọ́lá bá gbé dídùn wá, ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. Ó sì tún gbé kíkadé náà nu, kò sí ní tá a fẹ́ fi ṣe àgbàmọ́ra náà ni. Èkéde lọ, èkejì ti lọ. Sórí mi o. Ìṣòro lẹ máa ṣe. Ẹ má jẹ́ kẹ́ kó pamọ́ nǹkan tó wà nílẹ̀. Ìgbà tí o ti pa kọ̀ọ̀kan, ẹ̀jẹ̀ okókó papọ̀ ẹ̀jẹ̀ ènìyàn náà rè ti mí. Èmi àpàgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wọ̀ mọ́ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí o. Wọ́n mọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí ẹlẹ́ẹ̀kẹ́ni tún rèé o. Ta ni mo ṣe. ọmọ yín tẹ́ mú wá adé orí ló torí ẹ̀ wá ọlọ́run dẹ̀ ti ṣẹ́gun náà àmọ́ wá ní kìlọ̀ ní ìyá wa ọmọ yìí pé ó máa rin ìrìn àjò kan ẹ̀fọn láyé ẹ̀yẹ kó rin ìrìn àjò náà lọ àmọ́ tó bá kú ọjọ́ mẹ́ta tó máa padà dé kó gba àwẹ̀ ọjọ́ mẹ́ta tó bá wá padà délé ọkùnrin tó bá kọ́kọ́ náwó fẹ́ sí olùkọ́ rẹ̀ kìlọ̀ ńlá ni o. ṣe ẹ ní ọmọ tó kọjá lé lẹ́yìn. Kò sí. hallelujah. Ìyá rẹ̀ ń kọ́. Wọ́n jáde. Báàgì ni wọ́n wá wẹ̀ lọ́dọ̀ yín lè lọ́tẹ́lẹ̀. 2.5. Kí ni? Lẹ́yìn 2.5. 1.5. Kò gba 1.5 iye tí mẹ̀mí ní ìta mi. Báàgì tè gbé 600 dín yàrá dé gbàgì. Táàkàn ní kábàá ẹran jíjẹ ẹ̀kọ́ ọ̀gbìn tẹ̀ fún dàpọ̀ yín kéré. Iye tí mẹ̀mí ní ìta nù ẹ má fi ìranù ṣẹ̀wà lọ́wọ́ ẹ wá mọ̀ lọ. Ti kọ́ ọdún sẹ́ tó báyìí. Ó ti mọ́ sẹ́ gidi. Èmi ni má fi ìranù ṣẹ̀ lọ kí mọ́ lọ. Àwọn àfáàrùn ṣẹ̀wà lọ́wọ́ torí àárọ̀ kòkòrò. Wò ó, tó bá gbà kí n fún ọ lówó kì í ṣe pé mi ṣe olórí burúkú mo mọ́wọ́ mi lọ́wọ́. Bọ́ gbé àkọ́wá gbé. Ẹ má fi ìranù ṣẹ̀wà lọ́wọ́ ẹ wá mọ̀. Fẹ́mi ló ní ìràwọ̀. Èmi ló fẹ́ sí òsì lọ. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ bọ̀dà. Aró ni mo gbọ́ sí mo fi jáde. Báàgì yìí ni mo wá ná ló bá kò sí èbú tí ò bu mi tán irú ọmọ yìí sí mi. Ẹ má bínú. Kí ló máa ń ṣèyàn ọmọ kékeré iná? Ẹ kó má ti fi ṣọ́ọ̀bù ẹ máa bú àgbàlagbà ni. Kí ló ń ṣe? Kọ́sọ́mà ni wọ́n ó da oye báyìí là ń ta oye báyìí ni o. Kò gbọ́ oye báyìí ló gbà. Èèyàn kì í bú kọ́sọ́mà náà. Kí ló ń ṣe? Customer always right. Ó dá o tí mo bá ti dé tó bá yí pé ó gbé àkùn nǹkan ọjà yẹn ò ṣe kí ni kò wọ̀. Ó dá o tí mo bá dé kẹ̀ padà wá ra o. Wà á dẹ̀ máa burú wá máa bú wọn. Àǹtí ẹ má bínú jàre.
ẹ kí mo fẹ́ fi 30 naira ṣiṣẹ́ ìmọ̀ ìtọ́kadà ń sọ ní ìṣẹ̀mọ̀ pé kó ti wọ́n. láti junction bẹ̀yẹn èló ló fẹ́ gbà 100 naira lówó mi 100 naira láti junction 100 naira ló fẹ́ gbé mi láti junction. látọjọ́ ò ló ti wọ́n. mọ́tò ló pè mí lẹ́nu last week tí mo wálé náà lè kó ti wọ́n. kó ti wọ́n tẹ́tí àrùbọ̀ ló sì là látàgọ́ ọ̀kadà gan àbí kí ló ń ṣe wíwá yín gan mo fẹ́ gbé báàgì àgbà máa ṣe wèrè fún ẹ sóòtì ó mọ̀ yẹn rí ni. kówó ní bára fún mi kí ló kí ni tí mo gbòòsì yẹn. lórí kí ni lórí mi ò fún ẹ lówó ẹ lórí mi ò lè. yàrá jọ tó fẹ́ gbé báàgì. kí ni mo gbélé láti junction bẹ́ẹ̀ o fẹ́ gba 100 naira láì ṣe. a ní kó fún mi lọ́wọ́ mi. nǹkan tá ti lè rówó bára lé mi lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. ọlọ́kadà kí ló ṣẹlẹ̀. mo gbé lọ́kadà láti junction ni o ó ti mo dẹ̀ gbé débi àyọ̀dẹ̀ àkówó ní bára lé mi lọ́wọ́ 30 naira kí mo fẹ́ fi ṣe 30 naira ṣe. má dá lóhùn láti junction bẹ́ẹ̀ ló ti gbé mi ló ní òun fẹ́ gba 100 naira láti junction lẹ́nu bí last 2 weeks tí mo ti wá sílé ló sọ pé kó ti sáré wọn. èlò lówó ọ̀kadà yẹn. 100 naira lówó ọ̀kadà mi brother. ó dẹ̀ máa fún lówó yẹn náà. má ṣe wẹ̀ mí. bàtà tí náírà lọ́wọ́ mi jàre. lọ́wọ́ oníbàárà kò tún bá yẹ kó wá ṣe brother. owó ẹ̀jọ̀ ló ṣe é jàre brother. láti dúró tàbí kò tí. bàtà lè lọ bá yẹn olùkàlùkù ṣàkóso wọ́n tiẹ̀ náà ni ó lò jẹ́ gbogbo wa ríra wa mọ̀. ojú ẹ̀ sàkóso wá ó dáa mo lè gba nọ́mbà ẹ̀. bóòlù ṣe jẹ́ kí ló dé ojú òye lọ́kùnrin náà àti pé òní ìṣọ̀gbọ́ ọ̀pàdé kí ló dé. mo mọ̀ pé òní ìṣọ̀gbọ́ ọ̀pàdé mo ti wò nílé nígbà rí mo mọ̀ pé ilé àwọn lẹ́wà. ìdá ìkàyẹ̀sí ń bọ̀ jí pọ̀ lálọ́ rè jẹ́ yíyà. ẹgbẹ́ kan ló bùkún mi ọmọ pọ̀ ọmọ dojú tàwọn ẹlẹgbẹ́ ọmọ kan ni o mo bá ní mo fẹ́ ra báàgì èlò lélẹ́yìn ó ní 3000 àpò méjì àbọ̀ lọ́ba mú wọn ní kéèlé nígbà kí lẹ́lẹ́mbẹ̀ àpò mẹ́ta là ń rà ó bú mi tó ṣe pé tẹ́lẹ̀ mi yóò sì yáyà kí n kó sí lọ ọ̀pọ̀ jù ó ní tí bá tún wálé lù fi sùn òkè mi lọ́ba yóò sì. kí ló kọ yà sí pé kí láṣọ ẹ yé àlárò. ọmọ rẹ́bẹ̀rẹ́bẹ̀ kan báyìí. ọmọ kékeré. ọmọ kékeré tí rẹ̀ bá dàgbà irú yìí kí ọmọ ilẹ̀ kò ní. a ti mọ̀ pọ́dù tẹ̀mí iná ẹ̀yìn mi ò rù ìbàdí mi kìkì wàhálà bó bá dẹ́rù rẹ̀ wò ní ṣerú ẹ̀ mi mo sọ bẹ́ẹ̀ má dáwọ́ ọjà rẹ̀ àdéjẹ́ ló máa bí mi ọmọ kékeré ló sọ bá kí lọ wá fi àṣẹ fún mi. ẹ mọ̀ pé àgbà ní àgbà náà ni ọ̀mẹ́lẹ́ gbà ń sá wá bá àwọn ẹnu nínú àwọn ẹ̀rọ ọ̀sọ̀rọ̀ lọ́dọ̀ yín pé ìtẹ́sí fún ẹ àmọ́ ó ṣe dùn tó ìdùn wọn àgbà yín ó yá bá lè parí òbí ẹ̀ lọ́kùnkọ̀ ọmọ kò ń ṣe ọmọ ọdún ìgbàdí àwọn. àṣàkẹyẹ ẹrù ọkọ ọjọ́ kékeré lọ́tà kéré kò ṣẹ́bi ojú mo mọ̀ pé mi ọgbẹ̀gbà lé mú yan ní. ìrọ̀lẹ́ tí mo pẹ́ ń ṣe ẹnu ọ̀ká ní. Hello, Yétúndé. Àwọn ti jí. Kọ́ọ̀lẹ̀ náà ló jí mi báyìí kọ́ ṣe lójú. Àfihàn jí. Tó gbàgbé pé ní amáyára lẹ́nu.
Níbo ló wá sí lẹ́yìn rẹ̀? Tó bá máa ó rí pé ká pàdé ilé tàbí ibi tí mo sọ fẹ́ lára yìí. Sí wàhálà. Tó bá lè gbé ìkẹyẹ inú mi á dùn gan. Láti máa ṣe tán. Mo sùn mo jí, mo gbójú sókè, mo rẹ́ níbi ọkàn mi. Inú mi dùn ṣíṣe ara mi àgàgà. Mo sùn mo jí, mo gbójú sókè, mo rẹ́ níbi ọkàn mi. Inú mi dùn ṣíṣe ara mi. Anytime tí ẹni máa ń fẹ́ kó ṣẹlẹ̀ wàhálà tó ní pẹ̀lú mi. Ọlá. Àǹtí ẹ kújọ́ mẹ́ta ẹ bá bàbá aláàjì lọ jímọ̀ ní bóyá kẹ́ padà wá tó bá dé ọ̀dọ̀. Ọlá ṣe wà òkè. Ok sorry wọn ò tí ì jẹ́ kẹ́ lọ bá bàbá. Ṣé o mọ̀ wọ́n tó ṣó kẹta rẹ̀ ṣá? Èmi mo ti wá dẹni tó ń wálé. Ṣé o mọ̀ rí tẹ́lẹ̀ ni? Jọ́njọ́ náà ṣé mo mọ̀ ẹ́? Wo bí dáadáa ṣé mo mọ̀ ẹ́? Ìnà báwo ló ṣe ń bẹ sọ̀rọ̀ báyìí? Kí ló ń sọ? Ṣé o fẹ́ máa fi mí pa lójú yóyò tó gbé sẹ́jẹ̀? O ní láti bá mi sọ̀rọ̀ ìwà àtẹ̀lé lọ́rùn ṣùgbọ́n. Ìyẹn ni pé first lady ẹ tiẹ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n máa ń pè ní ọ̀ní mi o wá o ọ̀ní mo fẹ́ rí ẹ o nígbà fi jọ lọ sí club náà first lady ẹ ò sí ń bẹ̀ o. Ok tí wọ́n bá fẹ́ gbà. Ṣé èyí ló ṣe wá pé first lady ẹ wà? Yóò yé tìbí tó dé yẹn tí wọ́n bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn wá máa bú ni. Ṣé bí ìwà máa wá gbàgbà ìwà gbàgbà ìdúró láti máa ó yẹ kó wọn dá sànà ó sì sí bá tiẹ̀ lọ mi ò gbogbo tó fún mi o. Wọ́n lábìlì tí mo ti Sísí fi lọ ní ká máa lọ dà. wọlé náà àwọn ti paná máa tẹ jẹ́ ẹ̀fọ́ gbogbo ayé ló bá jẹ. Ọlá. Baby mi. Kí ló mean? So o fẹ́ máa sọ fún mi pé o mọ̀ mí rí? Ó rí black angel ni tó wà pẹ̀lú mi ọmọ tó ṣan mi ò mẹ́rin náà. Irú dìdìrín yìí eléyìí mi ò tiẹ̀ lè blame ẹ ná. Ṣé bá ti rí àwọn ọmọ dìdìrín kan ní àdúgbò bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn? Wo darling jẹ́ kémi wọnú ilé lọ́n tèmi. Ọlọ́run ò mẹ́rí. Mi mọ ẹrí. Ó dẹ̀ fẹ́ kú sọ́kọlọ́kọ lọ́rùn pọ̀ rí mi ni. Just check me out. Ìwọ irú ẹ̀ sí mi. Ọdún ò mọ èmi rí. Owó tó máa ti bẹ̀rẹ̀ yẹn màyàmá wọn tó ń rí ibi tó máa gbà bóyá máa ń ṣe. Gẹ́rà ọjọ́ mi. Báyìí kọ́ ni yóò máa rí lọ. Báyìí kọ́ ni yóò máa rí lọ. Ọlọ́run yóò pa ìgbàgbà amúgbàdúgbò. Báyìí kọ́ ni yóò máa rí lọ. Ó dẹ̀ sọ pé ìwọ̀n èmi mọ́. Ilé lówó wà ní ìsáré fún ọkọ̀. Jọ máa pẹ́ ọ. Ẹ jọ ilé lówó wà pẹ̀lú. Owó yẹn lélẹ̀, mo fi lè transport. Ilé lówó wà. Lélẹ̀, mo fi ra nǹkan tí mo sọ fún ju 1,000 naira. Ilé lówó wà, ìwọ kọ́ ni mò ń pè ní. Nígbà tí ò ṣe pé mi àti ẹ̀rí jà, mo pè ẹ́ lórí fóònù lóòsì ńlẹ̀. Ṣé bílẹ̀ mo ti bá ẹ̀? Ó mọ̀ mí rí. Mo mọ̀ o ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àwàdà tó máa ń ṣe. Ìyẹn kọ́ ni mo bá wá ń sìn, mo fẹ́ rí ẹni. Ìyàwó mi màá lélẹ̀, wọ́n sọ fún ẹni tí wúrọ́gbọ̀n orí pé a jọra wa. Ó dúdú níwọ̀nba, òpupa níwọ̀nba bákan náà ni. Ẹ̀bùn mo ti wá mẹ́rin. Nígbà tí o ṣe pé ojú ń dùn mí, ṣé bó ni mò ń rí ẹyin méjì jọra yín náà? Mo tiẹ̀ láìkẹ́ ó láìkó máa ṣe àwọn àwàdà tí ó mọ̀. Àwọn àwàdà yẹn ó máa ti máa ń pọ̀ jù fún mi. Bẹ́ẹ̀ pé o ti ní skọ́skọ́. Màdìá, má lọ bí tó lọ mọ́ o. Àwọn alákòóbá nílé o, jẹ́ ká rọra wọlé. Ṣé àjẹ́ ká rọra wọnú ilé lọ? Mo wá rí ẹ fún nǹkan tó wà important ni. Kí ló dé ẹdẹ pọkọ mi lórúkọ lójú mi? Irú eré wo lẹ bá débẹ̀? Dúró ìyàwó ẹ ní elé. Bóyá kó padà báyìí, kó lọ béèrè ibi tó ń lọ. Ilé lówó wà àtẹ̀lé ẹ̀ tó gbé ilé lówó wà bí ló fẹ́ bù jẹ́ bẹ̀ orí ẹ̀ ti yí. Ilé èmi náà. Má lọ wọlé àwọn ilé wọn gbà wà lọ pàṣẹ ẹ kó sí lọ. Ilé lọ èmi. Ó mọ ò dá Yétúndé máa dá mi lọ́nà. Tó bá bù ẹ̀, á ní ẹ̀ Mo gbójú sókè, mo rẹ́ níbi ọkàn mi. Ẹ fún mi ní àjò náà lọ. Àmọ́ tó bá kú ọjọ́ mẹ́ta tó máa padà dé, kó gbà wẹ̀ ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta tó bá padà délé, ọkùnrin tó bá kọ́kọ́ náwó fẹ́ sí ọkọ rẹ̀. Ìkìlọ̀ ńlá ni o. Inú mi dùn ṣíṣe ara mi àgàgà. Ó kọ́ ní wàá di ọgbọ́n rẹ̀.
ẹ má fi mí sí ẹ̀yìn má fi lóde ẹ̀wọ̀n tèmi yé mi o ó sì yọjú ògùn náà. kí ni mo mọ̀ pa ẹ̀ nǹkan tó sì kí sí tèmi ẹ má kó sí mi lọ́rùn. ó mọ̀ ń pa ẹ̀ ẹ jẹ́ ká fi gbogbo ọmọ ẹ lẹ̀ ọ̀rọ̀ kan ló wà máìlì mi tí wọ́n fẹ́ bá ẹ sọ tá a ṣe ní kó yìí ọlọ́run ṣe mí wo àwọn atájókòó yìí ojú gbọ̀ngàn tí gbogbo wa tí a believe pé kò serious tẹ̀lé láti marry ó ti marry láìpẹ́ dẹ̀ ti ṣe yìí. kí ni báwo ni lábẹ́ mi ṣe kẹ́yìn. nàá láìpẹ́ ti ṣe yìí nàá ìgbésí ayé tó gbé níwọ̀n ìgbà tí ó marry nísìnyí tó ti gbéyàwó sílé àwọn nǹkan míì tó ń ṣe tẹ́lẹ̀ kò ń ṣe mọ́ and àwọn nǹkan míì tí ò yẹ kó ṣe tí òun náà dẹ̀ ti believe pé kò dáa kò ń ṣe mọ́ ìgbésí ayé ti yàtọ̀ náà ní believe pé tó bá gbéyàwó sílé láìpẹ́ tó máa ṣe mọ́. ok mi mọ̀ pé ẹ̀rọ sọ. sẹ́ni lílọ́ mi tó dorí kò dùn ó mọ nǹkan tó ń ràn ọ́ èmi tí mo fara balẹ̀ láti ẹjọ́ tí mo ti ṣègbéyàwó ó nìkan tí mo rò ó sẹ́mọ̀ púpọ̀ àwọn obìnrin ló wà ń ta níjọ fìdí ya pé egbélégbé ọ̀pọ̀lọpọ̀ wọn ló mọ̀ jẹ́ ká sí i kò ń ṣe pé kò sówó lọ́wọ́ mi ẹ ṣáà kí mo níṣẹ́ lọ́wọ́ sẹ́mọ̀ ṣùgbọ́n ìgbéyàwó ó lágbára láti yàn máa fún ní surprise package kan lónìí pé kí ọdún tó délẹ̀ máa ṣègbéyàwó. bó o ṣe máa ń sọ nìyẹn òótọ́ ọ̀rọ̀ ni kò sọ fún wa torí kọ́ mọ̀ lọ jẹ́ pé àwọn ọlọ́mọge ti gbòòrò ní ọ̀jẹ̀ fẹ́ kó o rí tóbìnrin rò láti gbé sílé. kódà ìyàwó aláriwo gan ṣé ìṣaláfẹ́ ló ṣe ṣé ìṣaláfẹ́ ló ṣe rọ́pò wà ní. sọ pé wọ́n nìkan náà ló kú láàrin wa. iṣẹ́ wa èmi la fẹ́ gbẹ̀gbẹ̀. olùrọ́pò àkànjí ẹ báwo ni wọ́n gbogbo lé kí ló wí náà Yétúndé náà ń kọ́ ẹ fẹ́ wá sí ọ̀dọ̀ mi láti jẹ́ kí Yétúndé orí mi ìyẹn mà darapọ̀ ìgbà ni mi máa wá ná ó dà báyẹn màmá gbàgẹ́ náà ń bẹ lọ́dọ̀ mi ń bí báyìí wọ́n á tẹ̀lé rí Yétúndé tó bá jẹ́ bẹ́ẹ̀ máa máa retí ìyẹn ló dáa jù tọ́mọ tó lọ́kọ́ á lọ́kọ́ ọmọ tó ládàá ládàá ó dá báyẹn ọ̀rọ̀ olùrọ́pò. ọkọ mi olùrọ́pò kan. olùrọ́pò náà ni. èmi ló dé. ó ní òun fẹ́ wá kí mi kò wá fẹ́ kí mi lásán báyìí ó lóun fẹ́ kóun mú ìyàwó òun wá kí n rí kí mo wá sọ pé èyí gẹ́wọ̀n lọ́dọ̀ mi. ẹlẹ́dàá mi mo dúpẹ́ ọlọ́run mọ̀ ṣe ń wo láti yọjọ́ yìí mo gbé ọ̀gá o wá gbọ́ náà ṣé o gbàgbé nǹkan tó ní bàbá kan tó wá lọ nígbà kan báyìí tara rẹ̀ ò yá. àpá ìyá ọmọ ẹ kú tọ́jú ọlọ́run bá ń wo ọlọ́run tiẹ̀ ti wò ó ẹ rí nígbà tá a ti tọ́jú rẹ̀ wálẹ̀ tá a sì tún ti fi ifá tọ́ ẹsẹ̀ ìtẹ̀sàjáyé rẹ̀ àwa rí i pé ọmọ ológo ni àbẹ́ẹ̀gbọ́n ọmọ ológo ni ikú ìpòfo àìsàn ìṣẹ̀lẹ̀ lẹ̀ ọmọ ọwọ́ ikú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ikú lójú ẹsẹ̀ ọmọ gbọ́dọ̀ já bọ́ lọ́wọ́ alákẹ́dùn bẹ́ẹ̀ sì lọ́mọ ikú lọ́wọ́ oníkọlà oníkúmọ̀ ẹ lọ́wọ́. àmín o àmín. ṣùgbọ́n ẹ gbọ́ kìlọ̀ lọ́tẹ́ gbọ́ ni wípé nígbà tí ọmọ ìbá dàgbà tó yàn tó bá tó yàn tó túmọ̀ sí wípé tó yàwó ní. àgbọ̀ bàbá. kẹ fi sí ọwọ́ òsì kẹ mọ́ fi jẹun. àbẹ́ẹ̀gbọ́. àgbọ̀yé bàbá. kẹ ẹ ṣe ètùtù àwọn àgbà fún ìpèsè àgbà. lẹ́yìn ìpèsè ohun èyí tó tún dàbí rẹ̀ ni pé lọ́jọ́ ìgbéyàwó rẹ̀ ẹ mọ̀ wojú fún yàn lóúnjẹ o ẹjọ́ oúnjẹ ó kárí o ó nílò oúnjẹ kálejò ọ jẹ. wọ́n mọ̀ fún iṣẹ́ o gbogbo òkìlọ̀ tẹ́ ẹ ṣe fún wa pátápátá gbogbo ẹ̀ lápamọ́ kódà kò fẹ́ ṣe nǹkan gan kọ́mọ̀ jẹ mọ́ pé ìgbéyàwó dé gbogbo ìnáwó tó bá fẹ́ ṣe á rí pé gbogbo ẹ̀ tó bá wà bẹ̀ láfún lóúnjẹ á máa ha lójúlé báyìí ni àwọn tí ò bá wá
gbogbo òkìlọ̀ tẹ́ ti fún aláàpamọ́ àmọ́ bàbá ẹ̀ lè rí nǹkan kan fún aká tó mú lọ lé káàbọ̀ lọ fún kò sí abẹ́ kò sí kankan. bí tó ṣe ń sojú yìí náà ni bàbá. lọ́mọ tí ó jẹ́ pé ó bá ti ń dénú ilé báyìí ọmọ sáré tí wọ́n ní á ṣe tó bá ti tásìkò tí ó lóbìnrin lẹ́ẹ̀dẹ̀ káwọn bàbá ṣe ṣé o. a máa gbé ẹ̀yìn lọ sí báyìí ẹ̀kú máa jẹ́ kí olóko dé kó rẹ́yìn gan lára ìyẹn ló máa dára jù ẹ̀ farabalẹ̀ mọ́. ìránṣẹ́ lé o àwọn tí ọba ń kẹ́dìí ẹ̀mí. kò máa gbà ẹ̀ẹ́dùn náà ní ike ní ìdílé yìí. ní mo bí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ìyá mi ìyá àgbà ẹ sákùnrin ẹbí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀. dáàdì ṣé máa nǹkan tó ní kí n bá wá náà nìyẹn. Yétúndé nìyẹn. mo tó pè mí ní orí fóònù àwàdà mòrò sí nítorí wá sí ní jóun torí Yorùbá bọ̀ nítorí bá tó lọ́kọ́ alọ́kọ́ tó bá tó ládàá ládàá nítorí ṣe náà iyì mi ni a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyá àgbà náà ń bẹ ń bí mami ẹ̀ ń sùn ni. mò ń wo ọ̀ràn ni ṣé wọ́n náà ló ń kún lọ́n pa lọ́n dé. ìyá àgbà kí ló dé. àbábà ń tiẹ̀ ẹ ǹlẹ́ o arábàbí tabanákù bóun tí í ṣe jẹ́ o ta lẹ bèrè ṣe ìṣìnà ni ẹ̀yin ọmọ lójú tí o bèbè ẹwà ìwọ̀n àṣẹ bóun tí í ṣe jẹ́ o èmi ló pa aṣọ nílé aláró ọmọ rẹ tẹ̀lé ọkọ rẹ̀ wọ́n ń bọ̀ àríbàbọ̀ ọkọ ọwọ́ agbásọ lásọ ọgbẹ́nu tẹ̀lé ẹlẹ́yìn ọ̀gbọ́ débi iṣẹ́ rẹ. ìyá ẹjọ ayé ń ṣerú ẹ tèmi kọ́ là kọ́kọ́ bẹ́ẹ̀ ni o ayé ń ṣerú. ẹ̀yin ò lójú tì ní bẹ́ẹ̀ bá lójú tì ẹ̀ ní tẹ̀lé ìyàwó wálé ọkọ tó bá jẹ́ pé mi lè tẹ̀lé ìyún ìyàwó ọmọ tiẹ̀ níbo àwòlé wa mọ bàbá ọkọ ọba táyé ò sí ọ. ìyá àgbà kò sẹ́yìn lẹ́bí mi ọmọ yín tẹ́bí ní kẹ́ bá sọ̀rọ̀ òun ni ọmọ yín èyí ni ìyá ẹ̀. ọlọ́pọ̀ bọ́ sọ̀rọ̀. ẹjọ́ rẹ kọ̀ àbí bọ́ọ̀ lè gbẹ́nu lẹ́gbèrè kó o bú mi à ń torí ọ̀jà yín jà ọ̀jà níta ní jà lẹ́ǹkùlé òun ìwọ tí ìdẹ́bí ọ lọ o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹbí mi ni. gẹ́gẹ́ lẹ́nu rẹ. gbé gbogbo ẹnu ẹ̀ sàn. bàbá mi lẹbi làwọn tó lẹ́nu ẹ̀ fún ẹ. gbé gbogbo. olóko dúkò rẹ o kí ló ẹ̀fọ́ yẹn ló mú wa. ẹgbẹ́nu náà ìyá àgbà. kò sí lọ́wọ́ rẹ. àlọ́jọ́ òye mi lónìí ìyá àgbà. kò sí lọ́wọ́ rẹ mẹ́bí wọ́n lọ kọ́ ìwọlé ní ọmọ ọ̀bú mi débò ló bí wọn yà ẹ wá gbá olóòní ni wọ́n bú wọn pa. láwọn rí mi lọ́wọ́. àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù, praise the Lord, amen. ẹ pẹ̀lẹ́ nípa àlá tí ẹ là kò sí problem kò sí wàhálà kìkì àdúrà nìkan ṣo òun ni ẹ fẹ́ kò sí wàhálà kankan fún Ọlọ́run ṣọyà dẹgbọ ohun ìṣàṣẹ Ọlọ́run àdúró tì kò sí wàhálà kankan ṣètìgbọ ẹ má bẹ̀rù. ẹ̀rù ló bà mí mo wò pé kí má lọ jẹ́ pé ibi tí mo ti fẹ́ lọ kọ̀ ògùn wà níbẹ̀. rárá o nígbà tí a ń gbàdúrà lọ a ò fi hàn wá bóyá problem kan wà láàárín ẹ̀yin àti ọkọ yín tàbí ìdààmú kan wà ọkọ tí Ọlọ́run alààyè tó yàn fún yín láti ọ̀run ni kò sí wàhálà ńbẹ̀. kìkì ohun kan tí mo rí tẹ́lẹ̀ gbàdúrà sí òun ni ọjọ́ ayẹyẹ yín nítorí pé bí a ti ń gbàdúrà lọ́wọ́ fi ọkùnrin kan hàn mí tí a ń pè ní Jẹ́fítà ọkùnrin yìí dá májẹ̀mú wípé bí Ọlọ́run bá lè tẹ̀lé òun lọ sókun tóun bá jagun ṣẹ́gun òun á ṣe nǹkan kan fún Ọlọ́run sì tẹ̀lé lọ sí jagun náà ṣẹ́gun bó ti ń kó ẹ̀yẹ bọ̀ tó ń kó ìdùnnú bọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti yin Olúwa lógo nǹkan tó bà á nínú jẹ́ òun ni pé ọmọ ẹ̀kan ṣoṣo tó bí ló pàdé ṣe ń pé ọjọ́ ẹ̀yẹ ní ìbànújẹ́ wọlé that is the only point of prayer tẹnu láti tẹnumọ́ fún mi níwájú Ọlọ́run pé Olúwa lọ́jọ́ ẹ̀yẹ mi má jẹ́ kí ìbànújẹ́ wọlé bá mi tọmọtọmọ ẹlẹ́dàá mi lọ́jọ́ ẹ̀yẹ mi má jẹ́ kí ìbànújẹ́ kọlù mi mo ọjọ́ ìyẹn mi dáná kò sí nǹkan kan jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ṣẹlẹ̀ wá pẹ̀lú mi Ọlọ́run àwọn ogun ẹdúró tì mí bí ẹ ti ń gbọ́ ohùn mi lónìí bá a bá rí ibikíbi tí ọ̀tá lè sápamọ́ sínú ayé yín àti nínú ìgbéyàwó yín ọ̀rọ̀ máa fi iná lé wọn jáde jù mí àṣẹ sá máa máa fò ká máa bá yín lọ ẹ̀ẹ́rì ojú rẹ lọ́rùn kò ní ìpadà bẹ́ẹ̀. Tiwa!
wà òkè báwo. Mo wò pé báwo ni mo yẹ fẹ́ rìnrìn mi o, báwo ni fẹ́ gẹ̀tẹ̀ bàtà bò lọ tó ti pàgò. Ọlọ́run ní kíkan gbà jẹ́ kí n wá lọ sọ́dọ̀ bísí náà pé a máa rí ilẹ̀ ìdẹ̀wà bẹ́ẹ̀ ń gbà. Níwọ̀n tó wá máa parọ́ tó máa bọ̀. Kò sí nǹkan tó ṣe fóònù mi. Mú fóònù mi fóònù mi. Ọ̀gbẹ́ni mi mo pa fóònù. Wò ó dàrí àtàwọn tó ti wà lọ́dọ̀ mi báyìí wọ́n ṣe kó gbàgbọ́ wọ́n fẹ́ pẹ́ pa ni. Rírì no please hold on I'll call you back please call me back kíní kan kí ló dé láì ṣe public figure owó tẹ̀jẹ̀ ń gbádùn rẹ̀ rárá ó tún wá kí mi lẹ́nu ní ọ̀ tún fi fóònù disturb ẹ̀ why. Tí o torí ẹ̀ ló yẹ pa fóònù tó tó bá gbé yàgbé sí náà ló pè mí n wọ̀n lẹ́ni mi bá sọ̀rọ̀. Ṣẹ́gun bísí ṣé nítorí wípé kì í ṣe public figure tí àwọn èèyàn dẹ̀bẹ̀rẹ̀ sí gbé káàkiri ni ó ṣe pa fóònù ẹ̀. Ọ̀pọ̀ ò jẹ́ kí n gbádùn nínú ilé. Ká ló ṣe ẹyọ obìnrin ẹ máa dra ẹ̀kẹ́ náà tí ẹ máa jẹ́ díẹ̀ díẹ̀ ẹ má jẹ́ kó bá ayé jẹ́ torí fóònù ẹ tí wọ́n pa yẹn o ti fẹ́ gba ayé tèmi jẹ́. Ẹ náà ó ní nǹkan tí ó yẹ kéde àti sọ̀rọ̀ láti mọ bí olóòtú àndọ́ra sí mi mọ́ kọ̀ọ̀kan. Má bínú jà. Kí ló dé láì ṣiṣẹ́ gbé. Lẹ́nu òsì sọ́run láì jáde jan. Now kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀bọ ibà? Kí ló ṣe? Gbogbo kí ni ti fẹ́ sú mi tó bá yẹ kó bóyá kò ní kó sí nǹkan kan ń bẹ̀ kí púpọ̀ kí ń wá. Kí ló tó ń padà sẹ́yìn? Kí ló tó ń padà sẹ́yìn? Èmi àti ẹ̀ ti sọ àti sílẹ̀ ń tó kàn fẹ́ mọ̀ ni pé ṣé tòótọ́ ló fẹ́ travel àbí irọ́ ni ó tán kò sí nǹkan bẹ́ẹ̀ ó ti àti sílẹ̀ everything. Ṣé bá máa pàdé lọ́la? Ẹ Dáre dúró náà nígbà tó sọ pé òun travel out báyìí báwo la ṣe fẹ́ ṣe ti wedding rọ́pò abó ti bàyẹ̀ pé rọ́pò fẹ́ ṣe wedding ni kì í ṣe àti fún ẹ lówó ni problem mi o but ọ̀rẹ́ ni gbogbo wa sì jọ ń kóra wa káàkiri nàbí kí ló rí sí ìdàpọ̀. It's true now. Torí mi ò mọ after all ó ṣáà ti ṣe tíkẹ́ẹ̀tì ẹ̀. Dáre ó rẹ́rìn ni. Wọ́n sọ wípé mi ò rẹ́rìn ọ̀rọ̀ àpárákọ ilé sórí inú dídùn ló máa ń mú orí yá wa tó sọ̀rọ̀ ìwà àti kúnlẹ̀ ẹ jẹ́ kí n mọ ibi tí mo wà gọ́gọ́gọ́gọ́ ẹ bá máa fún mi lówó ẹ jẹ́ kí n mọ̀ tí n bá ní lówó yẹn jẹ́ kí n mọ̀. Máa lọ sórí pọ́ǹtì yẹn tí mi ò bá ní fún ẹ lówó kì í ṣe fúnra mi mo drive dé bíbá yìí ni ṣèbí Kúnlé ló fún mi ń kọ́ tó ní kí n wá tó yá pé mi ò rẹ́dí àti fún ẹ lẹ́nìtẹ̀n mi ní wà bíbá yìí mi ò láì bó ṣe ronú yẹn. Ẹ wo bí ọkọ ìyàwó ẹ wá ìjọ jọ má bọ̀ jọ wá. Kúrẹ́ lọ́jọ́. Kí ló ṣẹlẹ̀? Ọkọ̀ ní ọ̀rọ̀ mi ló tún sọ sí ṣé ẹ tí ì sọ yanjú ni. Nǹkan kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan mo kàn ní kí n béèrè lọ́wọ́ aráàlú òyìnbó ni pé èló ló fẹ́ yá lọ́wọ́ àwa tá a wà Naija o. Kẹ́ra àtúnjáde àwọn nǹkan mi tó máa ń ṣe tó máa ń bí mi inú nìyẹn ṣé ó jẹ́ kinní tó ti sọ fún mi pé ó máa fún èwo wá ni ó máa rí wa bẹ́ẹ̀ ni pé bóyá à ń play òun ni kí ló ń ṣe ẹ̀ náà. Mo ti gbọ́. Kẹ́ra àtúnjáde fọkànbalẹ̀ máa fún ẹ. Mo ti gbọ́ nǹkan tẹ́yìn méjèèjì sọ but now màá fún ẹ ní 50,000 naira tó béèrè. Tó bá jẹ́ bẹ́ẹ̀ inú mi máa dùn. Ok wá wọlé kó join wa kó wá lọ gbà ń lé. O ìyá o wá. Ẹ kú àtìlẹ́yìn ìdílé wa bẹ́ẹ̀ ṣe ń fi àdúrà rẹ̀ ìdílé lọ́wọ́ tó pinnu náà dúró oko létí náà nìyẹn. Ẹ kú àdúró ti wa o nípa àwọn ọmọ yín tẹ́ ní ká mú wá àwọn náà ní Olúrọ́pọ̀ àti Yétúndé báwa náà ṣe dúró ní ọjọ́ tòní àpẹkẹ báwa ṣe àwọn náà kan wọn. Lọ́dà Olúrọ́pọ̀ inú yín á dùn ayọ̀ yín á kún inú yín ò ní bàjẹ́ Ọlọ́run sọ́yà sọ́yà fún yín. Ṣẹ́rí ìta ń ṣe lónìí ó ti yẹ ká ṣe é síwájú ti pẹ́ nítorí tí àwọn ìgbésẹ̀ kan wà tó ti yẹ ká ti gbé à ń pè ní counseling àti prayer pàápàá tó bá dé oríta ìgbéyàwó báyìí àti pé bí èèyàn bá dájọ́ ayẹyẹ sọ́nà báyìí síwájú ohun tó dára ń fi àdúrà o ohun tó kù díẹ̀ káàtó náà ń fi àdúrà torí pé a ní láti máa fi àdúrà jagun lọ nítorí pé àwọn ọmọ ìṣúná wọn gbọ́n ní ìran àti wọn ṣùgbọ́n Ọlọ́run wọn jù wọn. ṣe rí níta ń pè ní ìgbéyàwó oríta àkọ́kọ́ kan tó lè fún gbogbo ọ̀dọ́ pátápátá ibẹ̀ ni ẹ̀dá mi ti ń ṣìnà ibẹ̀ ni ẹ̀dá mi sì ti ń wọnú rẹ̀ lọ torí bí ọkùnrin bá wà tó bá ṣe ìyàwó fẹ́ tí Ọlọ́run yàn fún tó yàn nínú ìfẹ́ gbígbóná tí ó yàn nínú ìfẹ́ Ọlọ́run alààyè ayé wọn máa ń kóró bí obìnrin náà bá sì wà tó gbé egun eléegun tí ò rí ọkọ tí ẹ fẹ́ ìbànújẹ́ ni fún wọn títí dọjọ́ alẹ́ nítorí pé wọn ò yàn nínú Ọlọ́run look at Isaac kò rí ìyàwó tó fẹ́ sójú tó fi jẹ́ alábùkún wọn tó fi bí Ísáàkì kò rí ọmọ ìyàwó ẹ̀ sójú ẹ wò ó tí a sọ
ṣùgbọ́n ọlọ́run ló dùn gbogbo ọlọ́run ló sì nígbà tí agbára. Àǹtí Yétúndé ẹ̀yin náà ti di màmá lílẹ̀ nìyẹn nítorí pé ìjọ tí obìnrin bá ti determine nígbà òun lọ lọ́kọ òun fẹ́ wọlé ọkọ ó ti dàbí Sarah ìyá orílẹ̀-èdè ọlọ́run adẹ́ràn yín lọ́wọ́. Àwọn ohun àtijọ́ kò sọ pé a kọjá lọ nítorí pé ó ní ẹni tó ń fẹ́ ìyàwó ó wá ohun tí ó dára. Gbogbo ìgbésí ayé àárọ̀ lọ́rùn inú yín á dùn ayọ̀ yín á kún ọjọ́ ìgbéyàwó náà á jẹ́ ọjọ́ olóògùn èṣù ní yíyá yín ọlọ́run á fi àṣẹ pẹ̀lú yín ó ti pẹ̀lú Sarah àti Abraham á pẹ̀lú yín ayọ̀ yín á kún. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe olúwa rẹ̀ yẹn bẹ́ẹ̀ bá ti ń ṣe olúwa náà máa bùkún ṣẹ́ yín. ipò mímọ́ yìí ni àwọn ìbújẹ́jì wá sí láti dààmú pọ̀ sí inú rẹ̀ nítorí náà pẹ́ẹ́pẹ́ bá rí ohun ìkọ̀sẹ̀ tó tọ́ kan nítorí èyí tí a lè yóò gbé dààmú pọ̀ bí ó ti tọ́ nípa òfin àti ìlànà Ọlọ́run tó wí ní ìwòye bí kò sí bẹ́ẹ̀ láti òní lọ gbogbo ẹnu rẹ̀ mọ́ títí láéláé. Àwọn tí wọ́n bá ti sọ̀kọ̀ sọ̀kan ẹni tó bá sì yà wọ́n. Níwọ̀n yìí Rọ́pò àti Yétúndé jíjọ́ kí wọ́n ṣọ̀kan ní ìgbéyàwó mímọ́ tí wọ́n jẹ́wọ́ èyí níwájú Ọlọ́run àti ìjọ yìí àti sí èyí nì tí wọ́n sì fi òtítọ́ hàn ṣe àdéhùn láàrin ara wọn tí wọ́n sì fi òtítọ́ hàn fún ara wọn tí wọ́n sì fi èyí hàn ní fífúnni àti ní nípa pípé ìmọ̀ tí ṣe ọ̀rọ̀ Ọlọ́run àti ẹlẹ́dàá ní ìdáwọ́pọ̀ mo sọ pé bí àwọn méjèèjì lọ́mọ gbé pọ̀ ní tọkọtaya ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí ẹ pàṣẹ fún Jésù. àwòrán àti àmì kan lẹ́yìn ọjọ́ ògbóyè ni o agbègbè ojú gbogbo jìnnìgbò agbègbè ojú gbogbo jìnnìgbò àwọn làwọn àjọ ìyáàlú rẹ lónìí àlìbọ kúkú àwọ̀ kúkú àṣẹ o ẹ̀gbọ́n náà èyí ti jẹ́ ìtìkẹ̀ ẹ̀gbọ́n mi gálẹ̀gálẹ̀ ó di bàbá wa bí yẹ́ èrè pẹ̀tẹ́ tí mo bẹ̀ yìí ẹ jẹ́ mi ṣọ́ṣẹ́ ṣe máa fẹ́ ó ṣẹ̀yẹ kí n máa bèrè lọ́yìn ṣé kò yẹ ṣòro ń ṣe. ibi ẹran alọ ọ̀dà pàápàá kódà Rọ́pò kan alẹ́ rárá bí kí wù sí mọ̀ ìyá ẹ̀gbẹ́ àwọn èèyàn báyìí la wà Rọ́pò sì gbé oúnjẹ fún àwọn àlejò kò fi omi lọ̀ wá débi tí ó kí wa kú ìjókòó ìyá àgbáyé ọ̀rọ̀ rùn o Rọ́pò ti tẹ̀sùn àgbà mọ́lẹ̀. ọjọ́ ayẹyẹ mo jáyé. ìbá ṣe ọ̀gbà ọ̀jẹ́ kí n máa máa òfin lẹ́mdà bómi ní òfin. wọn ò fi kankan tó ọ sí alọ́nu o ẹ wo ìyá ẹ tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o ikú tí ń pojú bẹ́ẹ̀ ni òwe ní pa fún ni o. yẹ́yẹ́ ẹ ṣe ìdájọ́ kíákíá torí inú bí mi ó ti tẹ̀sán àgbà mọ́lẹ̀ o ó sì di dandan kó ní àgbà. bàbá yẹn gbé àkọyà o ẹ̀ka ló ṣe é ṣe yín pèsè ẹ̀yin gan mú bẹ́ẹ̀bẹ́ẹ̀ ó ṣe é ṣe yín pèsè ǹjẹ́ èèyàn bá ṣogún ní pèsè lójú ọ̀fọ́mọ lágbárí kò tẹ́ni ayé kò sì dẹ́tọ̀ òun ẹ wò mí
ẹ̀kíní nǹkan oṣù yìí tó kọjá lọ́dún lọ. ẹ̀kẹ́jì nǹkan wùrà ni ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ ṣe gbé fún láǹfààní ẹlẹ́ẹ̀kẹta jẹ́jẹ́ tó ṣe yé. ṣé kìí ṣe pé ẹ fẹ́ dáríjì àwọn ẹlẹ́yẹ ò ní gbà o. nígbà. ẹ fi èdè náà fi èdè ọkàn ẹ fi èdè gbogbo ara gbogbo ẹ̀yin ẹgbẹ́ àkọ̀yà ẹ̀yin ẹlẹ́yẹ abìjẹ́ bàjẹ́bàjẹ́ ẹ̀yin òkìní tó fara pẹ́ wu ẹ̀yin ẹlẹ́ ṣẹṣẹṣẹṣẹ fara jẹ́ra àgbà ẹ wò mí wò ẹ lè bínú tó mi ẹ lè ṣe ìdédé já o jẹ́jẹ́ ni kú rọ̀ sórí igi ẹni kú rẹ̀ ṣì ń bẹ lọ́rùn rẹ̀ nkí ní ọba mú kọ́kọ́rọ́ ní ọba ìkọ́kú bọ́ọ̀lẹ̀ sí rẹ̀ lọ́rùn ẹ̀dáwọ̀ ẹ̀lẹ́ yóò jàre ẹ̀dá jàre bẹ́yìn náà mọ̀ pé ìyá bàbá ọmọ yìí ara wa ni kèé sí ìsara wa lásán ó tún wà lápá ọ̀tún èmi àná ọmọ pọ́ lápá ọ̀tún mi nígbà tí wọ́n wà lápá òsì ẹni bá wà dọ̀tún ẹlẹ́yẹ òun náà gbìyànjú ẹ̀jẹ̀ àdánwò lẹ́ẹ̀kẹta àdánwò kẹta rè àwọn kan ní wọ́n yẹ ẹ̀mọ́ ìbínú ní ẹ̀wà mímọ́ mi pé pàṣẹ ayé ń bẹ lọ́ọ̀mí láàfin ní ọmọ aláìgbọ́rọ̀ tí ó sì ní ikú tí ó ní dẹ́yìn fàdó fàdó fàdó. ẹwọ ẹ̀sáwọn ẹ̀jẹ̀ ìyé mi kẹrẹ làgbẹ̀ ẹ̀sùn tọkọ kẹrẹ ẹ̀yìn ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ ṣe bá ti ní ẹ̀ṣẹ̀ wò ẹ̀wò wò ẹlẹ́bẹ̀ àwòrán tí wọ́n ń jẹ fẹ́yẹ ọkùnrin gbọ̀ngbọ̀nràn bí ẹjọ́ yọ láàlà ìrọ̀lẹ́ ti sẹ́ ìrọ̀lẹ́ ti sẹ́ wọ́n lọ sọ́ọ̀ lọ́dọ̀ yá bàbá rẹ̀ ọlẹ́mi àdúrà tútù tẹ̀mí tún lè wo tí n bá bínú tẹ́tí wọ́n tún rọ gbígbóná èmi ìyálẹ̀ kí tó mọ̀ pé bí n bá pa wọ́n lẹ́kùn kẹ́dẹ́ tí n bá pa wọ́n lẹ́kùn kàkà ó kù yàrá yàtà ní oṣù wojú agúnlẹ̀wò lẹ́yìn ìṣàwọ̀ ẹ̀yẹ kò sí. ọlẹ́mi mọ̀ wá àwa ẹ̀ṣọ́ fún ọ̀nẹ́mọ̀ ní ìmọ̀rẹ́ẹ̀gì tí wọ́n ṣe fún ọmọ rẹ̀ apẹ́wọ̀n èṣe mọ̀rẹ́ẹ̀gì o apẹ́wọ̀n èṣe mọ̀rẹ́ẹ̀gì o ọpẹ́mọ̀ ní ọba ìṣọ́ fún ya bàbá rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wà dájọ́ mọ̀rẹ́ẹ̀gù wọ́n wà bẹ̀rẹ̀ sí ní ṣe láyẹyẹ bàbá kọ́kọ́ gbọ́ǹde èèyàn láyé yìí oúnjẹ àwọn ẹlẹ́yẹ ni ní bọ̀ǹkú bí ṣe máa gbà lọ́dọ̀ wá. ẹ̀rù ayé ń bà mí o mo ráyé mo sáfáyé ẹ̀bẹ̀ ni mo báyé omi ayé má ṣe gbé mi lọ o òkun ayé má ṣe gbé mi mì o. ayé àkàmọ́ra àkàǹkà tán ẹni ara nífẹ̀ẹ́ ayé tó ayé o. kí ló dé kílẹ̀ tó ń wá. ilé o arábìnrin wo bí ogún ọdún bíbí ti ń pa alágẹmọ ìrìn fàájì wàá gbọ́ fetí inú rẹ kó fi gbéyàwó rọ̀ láti inú rẹ kó gbọ́ sọ fún àwọn ọmọ rẹ pé ká tó gbéyàwó wọn ṣe. olùrọ́pò tèmi. wọn ò tún ṣe. bọ́lá ti gbọ́ kí wọ́n mọ ṣèyàwó lẹ́ẹ̀mejì. àrí bẹ́ẹ̀ tí wọn ò bá tún ṣe tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ ó dìgbà. ṣé ìwà yọjú náà báyìí. àní irú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe ń wá ta ó dùn mọ́ mi gan bẹ́ẹ̀ ṣe wá kọ́mọ̀ fi mọ bó bàtà burúkú sẹ́nu ọ̀nà. èmi náà tiẹ̀ ti jára nù ìjọ ni wọ́n sùn kánú lédà ìdá ló jẹ́ ń bọ́ tá ń gbà wọ́n ti múná lọ wọ́n mọ̀ kí wọ́n mọ wọ́ kílù rẹ̀ nínú ilé. ìgbà tí mo wá ń bọ̀ lọ́rẹ́ mi náà bá lóun fẹ́ wá ó ní òní ọ̀rọ̀ kan tóun sọ fún un bá ní kájọ wà kó wá bá ń fi tó yín létí. ẹ bò mí gbọ́. àmọ̀ ní ládàáwò mọ́ o sáré gbogbo ọ̀rọ̀ tó tẹ̀lé ọmọ dùn mí o ilé sọ fún ṣe ká mi lára tó àbí bọ́ọ̀ ni mo ṣe mo bara jẹ́ ẹ wá rí ọ̀rọ̀ ilé ayé ara gbé ní o
tíyàn bá mọ̀ mọ́ bí èèyàn ṣe máa ń fi ẹyọ kan tí ó dé jì ó lágbára àwọn mọ̀ ní ẹgbẹ́ kan àrẹ̀mọ ni ọ̀dà pọ̀ torí pé èèyàn bímọ kú kò sí lọ́dọ̀ tí a èèyàn ń wóyún látàárọ̀ dalẹ́ kò díẹ̀ sí. ọ̀rẹ́ mi ọ̀sẹ̀ tí wàá júwèé lè fún mi láti jó yìí ní ilé bòyìn gbọ́ gbà tí gbogbo ẹ̀ ń já lura wọn ọlọ́mọ wàá jẹ́ arírú ẹ̀ mọ́ gbà tó wá sọ fún mi pé ká fi ọ̀rọ̀ ìtọ́ yín létí ní ló jẹ́ wàá mú wa pé ká jọ sọ. ẹ wá dà ibo ni ilé ẹgbẹ́ yín wà àti pé àsìkò wo lẹ̀ máa ń ṣèpàdé. yóò wọlé tó bá ti tó táyì. tó bá ti táyì wọ́n tún padà wá sọ. ẹ yáàbò mi wọ́n ní kankan báyìí ní ẹ̀rẹ́ fáàkì ìgbéyà pàtàkì ẹnìkan gbọ́dọ̀ tẹ̀sán àgbàmọ́lẹ́gàn yìí ó ẹ yáàbò mi ọ̀gbọ̀tọ́ ọmọwọ́yẹ ẹ̀wọ̀ èkó bà mí lẹ́rù o yóò ká aṣọ fún àbámọ̀bọ̀ àmọ́ gbogbo ètùtù ẹ̀ pé ṣáàkì lọ fún. yeye gbogbo ẹ̀ ni mo ti ṣàlàyé fún yékéyéké. ó lè kíyà fún ọ. bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi. ó sọ gbogbo àlàyé fún ọ. bẹ́ẹ̀ ni. péyàn bá dalẹ̀ nǹkan. yọ balẹ̀ lọ́ní. bọ́ọ̀ bá ṣèṣì dalẹ̀ ẹlẹ́yẹ ẹlẹ́yẹ ò pa ọdún. bẹ́ẹ̀ ni. àmọ́ bọ́ọ̀ bá ti dalẹ̀ ẹlẹ́yẹ ọmọ ìjọ wa wà ọ́ bí wẹ́yìnwó ṣúmọ̀ ẹ̀yìn ṣúọ̀kẹ́ ọ̀yá ọ̀fúnlẹ́mú ojú ewu o. ọkọ ẹ̀rí rẹ lọ́jọ́ ṣe fún ọ gbogbo nǹkan ọ̀fẹ́ lẹ̀lẹ̀ yóò ṣe fún ọ ìbọn ọmọlẹ̀ ọ̀fẹ́ bí torí ọmọlẹ̀ darapọ̀ máa òbí ọmọ ìjọ ọba wa bí ọmọ ìjọ bí fúnra rẹ òní ẹkùn yẹpẹ sí àlọdún òní kú máa lọ ìgbà aṣọ ọmọ ìbáwá di nánà ìwọ náà ní ìdóòkú máa mọ gba nǹkan kan o. ìyá gbogbo tẹ bá ti béèrè ni wọ́n fún yín. ẹyẹ yẹ ẹdẹ aláìyẹ lẹyẹ ẹyẹ máa fẹ́ lẹyẹ ló ń jẹ gbogbo tí a bá fẹ́. bẹ́ẹ̀ni pátápátá. àwọn òkè ẹ̀ ní gbọmọtọ́ ìbílẹ̀ rẹ̀ kò tí ń tá ẹ̀ṣẹ̀ ọmọ tiẹ̀ nù ọba àdáwọlé mọ́ wà gbogbo téèyàn bá fẹ́ láyé yìí ọ̀dọ̀ ẹlẹ́yẹ yóò wà àwọn ẹlẹ́yẹ rìyẹ́ bàgẹ̀bàgẹ̀ àwọn Ẹlẹ́dùmarè ó fi ọ̀pá ayélé lọ́wọ́ ó ní a máa dà wọ́n ríbo bó bá sì ṣe wàhálà a máa darí wọn. ìyá ìta àgbà kò dọ́ nǹkan báyìí àkọ́bí ọmọ tó o bá bí àkọ́bí tó ń bá bí ọ̀la ìbátagẹ́ o. bó ṣe rí nù. ètí nù. ẹ dákun mo ní ìbéèrè kan ni. wọ́n yẹ pé òun má gbogbo lẹ́nu nùjọ wà ntọ́ ọba fẹ́ sọ ni ọ̀sọ̀ kò jẹ́ agbọ́. wọ́n a sọ fún ọ ká tó mú ọ débi o. pẹ́rẹ́ lẹ́nu ẹ̀. a tó jebo ló ṣàlọ́wọ́ ni okùn bá bá náà tí ó bọ̀. ìwé rẹ̀ bẹ́yẹ̀ ìka àbọ̀ mi ẹ̀yẹ̀ máa kí òtútù mi. ọtí rí ojú ẹlẹ́yẹ ọtí sígbà àyẹ̀wò bọ́ọ̀ bá wá pọ̀ ọ̀fẹ́ mọ́ wá gbéra aṣọ kọ́ máa lọ. àwọn òyìn pọ̀ kíákíá lábàá ní ọmọ ìdíjú ẹlẹ́yà kẹsẹ̀ mọ́ ìdíjú ẹlẹ́yà kẹsẹ̀. ọmọ ti kọjá àyè mi báyìí ibo wọn ti gbọ́ pé wọ́n máa ń ṣèyàwó náà ni. kì í tó wọn nínú nǹkan oníǹkan. lájẹbánu làwọn èèyàn wọ̀nyí fẹ́ yà wọ́n. wọ́n báyé ọmọ pẹ̀lú gbogbo ọlọ́mọ jẹ́ ìnáwó tí wọ́n ṣe. àwọn arógo gbogbo jẹ́. àwọn dèdè nìkan tó wá kó ra ọ̀dọ́ tó ní wọ́n múlẹ̀ síyàwó sí. àpẹẹrẹ náà. Yes sir. wá farabalẹ̀ gbọ́ àlàyé ọ̀rọ̀ nígbà yẹn. ẹni nígbà tí ojú ọmọ pọ̀ mi ó ní àwọn kan wá pé kí wọ́n á wọ ẹgbẹ́ Àrẹ̀mọ àmọ́ wọ́n wá dààmú mi nísìn wọn ò jẹ́ sí mi ojoojúmọ́ ni wọ́n wá ń bá mi pé ọmọ mi tó ṣe ìgbéyàwó dandan àwọn fẹ́ gbà á wọ́n sọ fún ọ pé mi ò ṣe mọ́. irú ẹgbẹ́ wo wà ní ẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí o. ẹgbẹ́ àgbà ni
ẹgbẹ́ àgbà bó bá yé mi dáadáa o tí mo bá ní làákàyè ẹgbẹ́ àjẹkọ́ lè sọ̀rọ̀ nípa ẹ̀. Àrẹ̀mọ ni wọ́n pè fún mi. Àrẹ̀mọ ni wọ́n pè fún mi. Ní pé àjẹ ni. Ìsìn bẹ́ẹ̀ mọ̀. Ẹwà ni máa jẹ. Ẹ̀ ń fò. Mo ti kúrò. Ó máa lágbára máa. Ẹ̀yin ò mọ̀ pé èṣù táwọn ní òòrùn gbogbo jù ní. Ẹ mọ̀ pé èṣù ò ní fúnni ní nǹkan kan kó má gbà padà lọ́wọ́ ẹni. Èṣù ò ní fúnni lórí kó má sìn règùn. Ṣé rí gbogbo ẹ̀dá pátápátá láyé tó bá gba kọ́kọ́rọ́ ìdùnnú lọ́wọ́ èṣù kó mọ̀ pé lẹ́kùn ìbànújẹ́ lòun padà ló fi ṣe. Bí èṣù bá fúnni lóúnjẹ á fi pàṣán tì í ni. Tó bá fúnni lóúnjẹ tá a bá jẹun yó á fúnni lóògùn ìyàgbẹ́ sí ni. Torí gbogbo ohun tá a rí láyé pátápátá tí èṣù ní ṣe tó láwọn owó. Ẹ gbọ́ ti Jésù Kristi Olúwa ni nígbà tó gbé lọ sórí òkè gíga ó ní kó wo gbogbo ọ̀rọ̀ ilẹ̀ ayé ohun tó bá lè tẹríba fóun ló á fi gbogbo nǹkan wọ̀nyí sí. Ṣé bẹ́ẹ̀ náà gbọ́ ìdáhùn Jésù Kristi Olúwa àbí ẹ̀ ka Bíbélì débẹ̀? Ṣé bẹ́ẹ̀ ka Báíbùlù débẹ̀? Ẹ ṣáà ti gbàgbọ́. Ó lágbára ó dá kòkòrò Ọlọ́run á gbàdúrà wa ìgbàgbọ́ yìí kéré oníbẹ̀ tí ká gbójú sí ọ̀dọ̀ Jésù Kristi Olúwa wa olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa the author and the finisher of our faith Ọlọ́run adẹ́gbà wa but ó yẹ kékeré kan yí ẹ̀yìn abiyamọ àìmọye ogun lẹ ti korí àwọn ọmọ tí wọn ò tí ì bí tẹ́ ẹ ti korí wọn bọ̀ nípa májẹ̀mú dídá àti nípa irin ẹ wá predict life ọmọ fún ọmọ wa délé ayé tán máa rìnrìn kùnú á máa hùwàkúwà tàbí kó bára ẹnu ẹgbẹ́ tí ò nífẹ̀ẹ́ sí ìyá máa wá jẹ́ báwo làwa èèyàn ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí láì fi sínú Ọlọ́run anyway ó bá ní kò tí ì bàjẹ́ nítorí ẹni Kristi ṣe kú lórí igi àgbélébùú fún wa nítorí ẹ ló ti ta ẹ̀jẹ̀ iyebíye sílẹ̀ lórí òkè Káfárì ó ní ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ Ọlọ́run á sì gbọ́ àdúrà wa ẹ wò ó. Ọ̀rọ̀ ẹyin ni o pẹ̀lẹ́ èmi yé pẹ̀lẹ́ Ayọ̀ ló máa sọ. ẹ má lọ láti madam. Àwọn ọmọ ọlọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ àtàlàfíà. Ẹ má lọ láti madam. Ẹ pùsẹ̀. Wo àkọsẹ̀jáyé rẹ̀ mo ní kò sí kú lójú ẹ̀ ikú òfo àìsàn ìṣẹ̀lẹ̀ lẹ̀ ẹ pé ẹ gbọ́ kìlọ̀ ìkìlọ̀ tí mo kì í lọ náà ni wípé ọjọ́ tí ó bá di pé yọ yíyan ìyàwó báyìí. Ẹ sọ bẹ́ẹ̀. Ẹ bá ń ṣe ayẹyẹ ìgbéyàwó ẹ jẹ́ kí oúnjẹ tẹ́ bá wá tó bá jẹ́ taláriwo ni yóò kárí ó sì ṣe ní bòkẹ́lẹ́ náà ni yóò kárí bó lẹ ṣe ṣe. Bàbá ibi bàbá dé nǹkan ni ọ̀rọ̀ nígbà tá à ń ṣègbéyàwó fún olókùn àgbé fúnilé àgbéfàlejò ọkùnrin jẹ obìnrin. Bẹ́ẹ̀ ṣe bá jẹ́ pẹ́ ṣe bẹ́ẹ̀ ni ìwádìí kiri bó ṣe rí àwọn àgbàlagbà wọn ní ká ṣe bí wọn ṣe é ṣe kó bá lè rí bí ṣe rí ṣùgbọ́n ẹ̀yin kọ́ etí ọ̀gbọ́n ẹyin sẹ́bọ̀ ẹ pawó lékè ẹ pèsè lólè ẹ wọ̀run yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ ẹbí tẹ wá bá dé yìí ìkóríta mẹ́ta àgbàlàta ẹ lọ máa wúre sélédùà kọ́ gbà ẹ lọ́wọ́ abẹ tí wọ́n fẹ́ ṣe. mo wọ̀ tún mo wò sí ìmọ̀ ibi tí màá yẹ̀ sí mọ́ ta ló lè gbà mí nílẹ̀ ibi òjò yìí náà lọ mọ́. àìgbọràn ńkọ́. ìyá obìnrin àrọ́pọ̀ náà ti gbé lọ hospital fẹ́ sọ pẹ́sàn fún. Ẹlẹ́dàá mi ò ní jẹ́
bàbá rẹ̀ ńkọ́. ó ti lọ tẹ̀lé ọkọ rẹ̀ ńkọ́ rọ́pò. tẹ̀lé ọsibítù wo ni wọ́n gbìyànjú báyìí. adéjẹrọ ni adéjẹrọ. ẹlẹ́dàá mi o. ó ti ṣẹlẹ̀. kí ló tó dé. mo lọ pé sàlámà. bẹ́ẹ̀ o orí mi pẹ̀lẹ́ la mi. ọ̀dà mú bọ̀ ọ̀dà o. báyìí kọ́ ni yóò máa rí lọ o báyìí kọ́ ni yóò máa rí lọ ọlọ́run yóò pa ìgbàdà amúgbà tó dùn dé báyìí kọ́ ni yóò máa rí lọ. ó yá o ọgọ́dọ̀ bí ẹ wá bá mi pè é ní kíákíá báyìí ẹ wo síwájú ká ẹ tó pè gbogbo ẹ̀yin àlùjànnú o ọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ dìde ẹ wá sòlùfẹ́ ẹni tá a fẹ́ pè o gbọ́dọ̀ yín gẹ́ ó yá ẹ jókòó ẹ tẹ̀yìn sí ẹ káre ó yá ò ní jókòó ẹ yọ. kúlẹ̀ dáná mi dọ́kítà ṣé kọ́pì ẹ̀jẹ̀ tí mo fún ẹ o ti lọ fún ọkọ rẹ. bẹ́ẹ̀ ni ẹ máa wá kí ṣe mo ti fún ọkọ yín ní kọ́pì blood ní ló máa lọ kẹ́tẹ̀ wá. ó yẹ bẹ̀rẹ̀ sí ní pè lọ́kọ̀ tí ń gbẹ́ Yétúndé o. operation. nínú gbogbo àdúrà tí mo ti ń ṣe ọlọ́run alààyè ọ̀gá ògo jùlọ kò sọ fún mi pé wọ́n máa fi abẹ la inú ẹ̀kan tó gbé ọmọ jáde. ẹ dákun ẹ ṣàánú mi má jẹ́ sórí ibú. ó dá màmá ẹ máa padà lọ hospital yẹn pẹ̀lú àṣẹ ọlọ́run alààyè ẹ fi ohun gbogbo lẹ̀ fún Kristi olú àti olùgbàlà wa mo mọ̀ bí tí màá dojú àdúrà yẹn. ẹ má jẹ́ ẹ dákun ẹ ṣàánú mi. ayọ̀ àtàlàfíà rẹ̀ bá lóhùn èèyàn máa fàdúrà jà lọ fún yín. hospital. ẹ máa lọ mo mọ̀ bí tí màá dojú àdúrà lọ. kí n máa lọ. ẹ máa padà lọ sí hospital. ẹ máa lọ. kò burú o. ayọ̀ la máa gbọ́. olúwa kí ló dé tí wọ́n máa fi abẹ́gbẹ̀gbẹ̀ fún ọmọdé ó bá mi sọ òsì bá mi dá má jẹ̀mú ẹ̀rọ ọlọ́run aláyé àdéhùn yìí ò sí ó ní kí n képe ẹ̀ ó ní wàá dá mi lóhùn ó ní kí n béèrè ó ní màá rí gbà ó ní kí n kán ilẹ̀kùn ó ní wàá ṣe fún mi ó ní kí n wá kiri màá rí ẹnikẹ́ni tó bá béèrè àárí mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ sọ fún mi pé wọ́n á fi abẹ́gbẹ̀bí ẹ̀ ọlọ́run aláyé mo gbọ́ náà agbára má jẹ̀mú ẹ lọ tó bá ṣe pé lóòótọ́ ló pè mí gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú ẹ tó bá ṣe pé nígbà tá a bí Jésù Kristi tí Maria lóyún bá a ti bí sí ibùjẹran tó a ò fi abẹ́gbẹ̀ bí Maria kan tó gbé Jésù Kristi jáde tó bá ṣe pé Elizabeth bó ṣe bí John the Baptist tó a ò la inú ẹ̀ ká gbé John the Baptist jáde tí Manu àti ìyàwó ẹ̀ tí wọ́n bí Samson alágbára tí a ò ṣe operation fún wọn kí wọ́n tó bí ọmọ wọn tí Hannah képe ẹ tó bí Samuel tó fọhùn láyọ̀ àtàláfíà láì ṣe máa ṣe operation fún kí ló wá dé tá a fà bèbè bìí ti Yétúndé mo wọnú májẹ̀mú ẹ̀jẹ̀ lọ mo rán ọ̀rọ̀ níṣẹ́ ọ̀rọ̀ kọlu ọ̀rọ̀ májẹ̀mú kọlu májẹ̀mú bá a bá rí alágbára kágbára bá a bá rí ẹnikẹ́ni ní sọ̀ráǹdì ní hospital ní àyíká àti àyàgbègbè tó sọ pé wọ́n fẹ́ la inú Yétúndé láti gbé ọmọ ìjáde ni lórúkọ Jésù mo sọ iná ọ̀run lù wọ́n iná Ọlọ́run kó máa tú wọn ká ìwọ bá tó bá májẹ̀mú Ahítófélì jẹ́ lórí Dáfídì tí Ahítófélì padà lọ pokùnso ó yá mo rán ọ̀rọ̀ ìtúká ọ̀rọ̀ ìbàjẹ́ sínú ayé àwọn ìkà àti òdodo ó yá máa tú wọn ká lórúkọ Jésù mo wọnú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ lọ mo pe àṣẹ ọ̀rọ̀ jáde mo fi kọlu àwọn ọ̀tá gbogbo agbára ìbábá agbára ìkọ̀kọ̀ ó yá kó máa túká dànù mo wọ Psalm 114 lọ ó nígbà tí Ísírẹ́lì kúrò láàrin àjèjì èdè tí ará ilẹ̀ Éjíptì jáde kúrò ní Ísírẹ́lì ó ní Júdà ní agbára rẹ̀ ó ní Síónì ní ìdákòrò rẹ̀ ó ní òkun rí ó sá ó ní Jọ́dánì padà sẹ́yìn ó ní àwọn òkè ńláńlá fò bí àgbò bẹ́ẹ̀ ni àwọn òkè kékèké fò bí ọ̀dọ́ àgùntàn ó lè ṣe ìwọ òkun tí wọ́n fi sá èyí ṣe ìwọ Jọ́dánì tí wọ́n fi padà sẹ́yìn èyí ṣe ìwọ àgbò ńláńlá tẹ́ ń fò bí àgbò èyí ṣe àwọn òkè kékèké tẹ́ ń fò bí ọ̀dọ́ àgùntàn ó ní wárìrì ìwọ ilẹ̀ níwájú Ọlọ́run Jákọ́bù ọba tó sọ àpáta di adágún omi ọba tó ta ìbọn di orísun omi tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀nà òkùnkùn ó yá ẹ máa wárìrì gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn tẹ́ ẹ wà ní àyíká Yétúndé ní hospital mo pa aláṣẹ fún yín mo rán ọ̀rọ̀ sí yín o ọ̀rọ̀ tó kọlu igi ọ̀pọ̀tọ́ tí igi ọ̀pọ̀tọ́ fi wọ́wé mo rán sí inú wákàtí ọ̀rọ̀ gbogbo agbára yín kó máa di asán lórúkọ Jésù májẹ̀mú ẹ̀jẹ̀ mo fi kọlu yín ó yá kó máa di àwátì lórúkọ Jésù
ó nígbà tí Jésù Kristi sọ pé ó parí ó ní aṣọ ìkélé tẹ́ḿpìlì sì fàya sí méjì ó ní mo sì rí bẹ́rí gíráàdì àwọn òkú ó ní wọ́n sì jáde ní ẹ̀mí mọ́ ó yá agbára àjíǹde àti ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni mo bù wọ́n ìwọ Yétúndé níbikíbi tó bá wà ó yá ogun ọ̀run kó máa dìde kí wọ́n máa tì ẹ́ lẹ́yìn lórúkọ Jésù ó yá kó o bímọ náà láyọ̀ wọn ò ní fa bẹ̀gbẹ̀ bí ẹ. ayẹyẹ lọ́pọ̀ ilé lọ́ba wọ̀ kọ́wọ́ ta ọ̀gẹ̀dẹ̀ lọ́ba wọ̀ kọ́wọ́ yàtọ̀ ìyá lọ́ba wọ̀ kọ́wọ́ kalẹ̀ ó yá òfẹ́rẹ́ gẹ̀gẹ̀ ibikíbi tó ọba wà. wọ́n ti gbé ẹ̀jẹ̀ wọn sí tábà ti pàṣẹ sí wọn tábà ti gbà tún bá a ní ẹnájì láti close oye so ìyẹn dẹ̀ máa lè ràn wá lọ́wọ́ ìpínlẹ̀ ẹ máa wà ókè ṣe ló ẹ máa wà ókè. Yétúndé. rí oúnjẹ wa lólùdé àtiwọ́ àtọ́yún náà rẹ̀ ẹ̀ràn wa lẹ̀ ṣe. Ìwọ nìyá láṣẹ wa ọmọ yìí gan ni ọkọ fi ṣe pàǹpàṣù ọwọ́ á rí ìyá rẹ ẹlẹ́kùn ọ̀tàrà orí àjíwí ẹ̀yẹ ẹ̀fún mi mo yọ̀ǹda àyọkù ó yá má dàdó nà fún mi kíákíá ọlọ́bẹ̀ mo ti gbé tapá fún ọgbà o. mo ti gbé tẹsẹ̀ fún ẹsẹ̀. mo ti gbé torí fún orí o. ọwọ́ akọ ọmọ inú rẹ̀ ló kù o kọ́ ọ pè jáde kọ́ kún wíní fi gbọ́dọ̀ pè jáde. olùgbẹ̀mọ̀gbẹ́ o abiyamọ nígbẹ́gbẹ́ ọmọ kọ́mọ́ta ti wẹrẹ ìsìnkú ọ̀rẹ́mọ̀gbẹ́ adéyẹ yìí ní sáwọ́ àjíkẹ́ adéyẹ yìí sọ́wọ́ yìí fẹ́rẹ̀ náà àfẹ́kálọ́mọlá yìí fẹ́rẹ́ àràká bẹ́ẹ̀ lọ́nà wọ́n jọba yọba yìí tọ́mọ nígbà gbà nírí ojú nígbà ìnáwó rí ẹsẹ̀ nígbà ìnáwó náà aṣọ fún nígbà ìnáwó kù òkú ajá kàkí gbọ́ òkú àgbọ̀ kẹ́kí kan asagẹ́gẹ́ rọ́kọ́tà pẹ́fà ọkùnrin jàgàrà rọ́kọ́tà pẹ́ sọ̀dà ó yá o gbígbẹ́ ni mo pe o ó yá dẹ́dẹ́. ìyá wa jẹ́ lọ́tún tí ọwọ́ wa bà. ọwọ́ wa bà. àwọn ọmọ ń ṣojú òbí rọrùn ogun dé o. wọ́n sùn lórí bẹ́ẹ̀ ogun dé o. wọ́n sùn. ẹlẹ́yẹ ń pọ̀ ọmọ jẹ kí ló dé Olódùmarè ó wá tètè wá táyé ṣe. dókítà. kí ló ṣẹlẹ̀. ẹ máa bọ̀ tó bá wọ wọn náà. What is that? Kí ni ẹ? Kí ni ẹ? Ẹ wá wò wọ́n. Kí ló ṣẹlẹ̀? Madam. As we lose one man, do all of our shit. I don't know why I lose madam. Okay. Tí wàá gbé kí a gbìyànjú. Àwa ń kí ẹ ní ọlọ́run lè kí ọ. Àbí? So there is not to come. Ẹ pàkẹ́ o. Dábà pàtàkì lókùn ẹ dákọ̀ ẹ̀kọ́. Ṣẹ́rí a ní láti mú ọkọ̀ lórí ọkùnrin ní yóò lọ́tọ̀ so akọ gidi ní kò kí ń sojú rárá ó ti yé yín so aṣápá ọkọ̀ àgbìyànjú àtúrà ó ti wá bí màá tó ṣẹlẹ̀ ẹ ṣáà rí lọ́fíìsì. ẹ mọ̀ jẹ́ kí n rí ọ́fíìsì ó mọ̀ nǹkan tó wà ṣẹlẹ̀ ẹ sọ fún mi ní oṣù mọ́ kékeré. Actually my memory kí ẹ lọ get it wa because ẹ ti pẹ́ jù ẹ tó gbẹ́jẹ̀ ẹ̀ dé ó ti late ọ̀pọ̀ àwa sápá wáṣá àgbìyànjú ọ̀sọ́tọ̀ ló lo gbogbo lọ́dọ̀. Kí ni nǹkan tẹ́ ẹ try láti sọ fún mi dókítà? Ẹ bá take that ṣẹ́gbọ́n. Pé àwọn ilé ìṣòro máa. Adáwúrà káàbì ó dé ọba mi dé o àlèwí lè ṣe o ọba mi dé o olúwa ọlọ́run àgbáńláyé
olúwa ọlọ́run ẹ̀mí àwọn wòlíì, olúwa tó le tó pọ̀ nípa àti agbára, mo pè ọ́ ní àṣálẹ̀ ní orúkọ Jésù níbikíbi tí Sista Yétúndé wà, ọlọ́run alààyè, gbogbo agbára kágbára tó lè máa ní lára tó sọ pé a ó la inú ẹ̀, a ó fi abẹ gbé ọmọ jáde ni, ó yá mo kọlu àwọn agbára náà, ó yá máa fojú ìdá kọlù wọn. Akọ́pẹ́ ti olúwa ní ilé àti ẹ̀kún rẹ̀, ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀, nítorí pé ó fi ìdíra kalẹ̀ lórí àwọn ìṣe omi, ó sì gbé oró gidi, ó ní ta ni ó wọ ilé ọkọ̀ olúwa lọ, tàbí ta ni ó dúró sí bímọ rẹ̀, ó ní ẹni tó dé ọwọ́ máa tàyà funfun, ẹni tí kò búra ìtàn, tí kò sì búra èké, òun ní ó dúró níwájú ọlọ́run alààyè, ó ní ìyìnrán tí ń ṣe àfẹ́rí rẹ̀, tí ń ṣe àfẹ́rí ọlọ́run Jákọ́bù, ó ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ọ̀nà, kí ọba ògo kó sọ̀kalẹ̀ wá, kó wá ja ogun ilé ní àjàyè, kó ja ogun ilé ní àjàṣẹ̀ṣẹ̀, kó borí gbogbo ẹ̀mí òkun pátápátá. Ó ní ta ni ọba ògo yìí, ó ní ọlọ́run èyí tí ó lé tí ó sì lágbára lé ogun, òun ni ọlọ́run náà. Ó ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ọ̀nà, ó ní ẹgbẹ́ sókè lẹ́yìn ikọ̀ ayẹyẹ àdínkọ́ba ọ̀run sọ̀kalẹ̀ pẹ̀lú àṣẹ iná wa agbára, pẹ̀lú ọfà ikú, ó yá pẹ̀lú idà iná, kó wá kọlù gbogbo àwọn ọ̀tá, ó yá mo kọlù yín, ọ̀run kó máa kọlù yín, lórúkọ Jésù ọ̀run kó kọlù yín. Ọlọ́run alààyè o, ọlọ́run tó ń gbé ibi gíga, nígbà tí Philistine yọ Israẹli lẹ́nu, ó ní kí Israẹli má ṣe fòyà, ó ní kí wọ́n má mìkan, ó ní kí wọ́n sùn síbùdó wọn, mọ́júmọ́ ìwọ yóò náwó agbára, kí ilẹ̀ tó mọ́, ìwọ́rọ̀ òjò yìnyẹn, ó sì ṣe masberia fún gbogbo àwọn ọ̀tá pátápátá, Israẹli yọ̀ wọ́n sì gbé ọgá, ó yá lónìí, ó yá wá rọ̀jò iná yìnyẹn, òjò iná yìnyẹn sórí àwọn ọ̀tá, ó yá máa rọ̀, ó yá máa rọ̀, ó yá máa rọ̀, ó yá olúwa ọlọ́run alààyè, tó bá ṣe pé lóòótọ́ ni pé ní orúkọ Jésù ni kí gbogbo ikú kó máa wọlé, ó yá mo kọlu gbogbo agbára ẹ̀mí òkùnkùn, ó yá ẹ máa tẹríba, ó yá ẹ máa tẹríba, ó yá ẹ máa tẹríba, gbogbo ẹ̀yin agbára ẹ̀mí àìmọ́ pátápátá, ó yá mo run pẹ̀lú iná ọlọ́run, ó yá ẹ máa run dànù, ó yá ẹ máa gbiná sọnù, ó yá ẹ máa gbiná sọnù, ó yá ẹ máa gbiná sọnù, mo pa láṣẹ fún yín, ó yá ẹ máa gbiná sọnù, ogun ọ̀run kó parí yín, ogun ọ̀run kó parí yín, ogun ọ̀run kó sọ agbára yín di asán, ogun ọ̀run kó sọ agbára yín di òfò, ó yá mo kọlù yín lónìí pẹ̀lú àṣẹ ọ̀run, mo kọlù yín lónìí pẹ̀lú àṣẹ mọ́, ó yá ọ̀run kó kọlù yín, ó yá ọ̀run kó kọlù yín, ó yá ọ̀run kó kọlù yín, ó yá agbára ọlọ́run kó máa gbé yín dè, agbára ọlọ́run kó máa gbé yín dè, ó ní ọmọ ènìyàn, ó ní wo ara ògiri, ó ní bo lára ògiri gbé wà, ó ní wo ilẹ̀kùn lára ògiri, ó ní ẹnu ọ̀nà kan wà bẹ́ẹ̀, ó ní gbà wọlé, ó ní nígbà tí mo sì dí ẹnu ọ̀nà, mo ti ara ògiri wọnú yàrá, láti ara ògiri mo ti ní ẹnu ọ̀nà, ó ní mo bá ohun gbogbo tí wọ́n tò sí ara ògiri, ó ní ohun tí ń ṣe ti ìríra, gbogbo ọwọ́ agbára, iyàrá agbára, ìkòtò agbára àti agbára wọn àti ohun gbogbo tó ń lò, ó yá máa sọ iná sí, ọ̀run máa sọ iná sí, olúwa máa sọ iná sí, olúwa máa sọ iná sí, ó ní olúwa sì ṣe ní òkè Sínáì, ó sì fọhùn pẹ̀lú èéfín àti iná àti àrá, ó ní Ísírẹ́lì sọ̀rọ̀ gírígírí, ó ní wọn ò lè wojú ọlọ́run, ó yá lọ́dà ìlú akótó ìsọ̀rọ̀ wọ́lọ́wọ́ báyìí, ó yá fi iná àti àrá fọhùn lórí àwọn ọ̀tá, ó yá máa fi iná àti àrá fọhùn, olúwa ó yá máa fi iná àti àrá fọhùn, ọba ọ̀run ó yá máa fi iná àti àrá fọhùn, ó yá máa fi iná àti àrá fọhùn, ó yá máa fi iná àti àrá fọhùn, ó yá já ogun ní àjàyè, ó yá ẹ̀kọ́nu gbogbo ọ̀tá kẹrin wọn pátápátá, ẹ sọ agbára wọn di asán, ó yá ẹ sọ agbára wọn di òfo, ó yá ó ní ọba Bábélì sì dúró sí ìyànà, ó ló ń lo àfọ̀ṣẹ gbogbo agbára kágbára èyí tá ń lò lórí Yétúndé láti la iná láti gbé ọmọ jáde, ó yá mo sọ di asán, mo parẹ́ lónìí pẹ̀lú ẹ̀jọ̀ dàkùtàn, ó yá máa parẹ́ olúwa, ó yá máa parẹ́ olúwa, ó yá máa parẹ́ olúwa, ó sì kọlu arákùnrin ara Gádánì, ó ní kí ni orúkọ rẹ̀, ó ní Léjíónì ni àwa, nítorí pé àwa pọ̀, ó ní má ṣe dá mi lórí ìwọ ọmọ Ọlọ́run, ó ní ṣùgbọ́n rán mi jáde, a sì rán jáde sínú agbo ẹlẹ́dẹ̀, wọ́n sì rún dànù, ó yá gbogbo agbára yín mo rán wọn jáde, mo tì wọ́n jáde kúrò lọ́dọ̀ Sista Yétúndé, ọ̀run máa rán wọn jáde, ó yá bẹ́ẹ̀ tí ń jáde kẹ́ ẹ máa rún dànù, ó yá ẹ máa rún dànù, ó yá ẹ máa rún dànù. ó ní ó ṣe ọmọ bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ wá ẹni ò gbọ́dọ̀ fọ́. abúlé-gẹ̀rẹ́ lórúkọ tó gbé wọrùn. ó ní ìwọ kò gbọdọ̀ jẹ́ kí àjẹ́ kí ó wà láàyè, tó bá ṣe pé bẹ́ẹ̀ ni pé ìwọ ni wọ́n pa àṣẹ náà, rántí o nínú Psalm 56, ó ní ènìyàn fẹ́ gbé mi mì, ó ní wọ́n pọ̀ ju irun orí mi lọ, wọ́n pọ̀ ju irun orí Sista Yétúndé lọ, ó ní wọ́n ti Sista Yétúndé sínú odò tó ń ṣàn, ó ní omi ṣíṣàn sì borí ẹ̀ mọ́lẹ̀, ó ló ti rìn sínú ẹ̀rọ̀pọ̀ níbi tí ẹsẹ̀ rẹ̀ kò tó àpáta láti dé, ó yá olúwa rántí láti gbà, olúwa gbé ìdìde, olúwa gbé ìdìde, ó yá gbé níjà, ọ̀run gbé níjà, ogun ọ̀run gbé níjà, ó yá gbé níjà, ó yá gbé níjà, olúwa gbé níjà. Psalm 35 sọ, olúwa kó gbógun ti àwọn tó gbógun Sista Yétúndé, kó dìde fún ìjà rẹ̀ kó sì fa àpáta dúró, ó yá kó kọlù wọn, ó ní kí áńgẹ́lì olúwa kó máa lé wọn kiri, ó ní ẹnikẹ́ni tó bá gbé òkúta òun ni yóò wù, ẹnikẹ́ni tó bá gbé kòtò yóò fúnra ẹ̀jẹ̀ síbẹ̀, ẹnikẹ́ni tó bá gba igbó tútù òun ni ejò yóò bùsàn. Ọlọ́run alààyè, ọlọ́run alágbára, ó yá àwọn ọmọ tí wọ́n dẹ sílẹ̀ kó máa kọ̀ fún ara wọn bò, kó máa kẹsẹ̀ ara wọn bò, ó yá mo rán iná ọlọ́run jáde, ó yá kó máa rún wọn dànù, ó yá kó kọlù wọn, ó yá kó kọlù yìí, ó yá kó kọlù yìí, ó yá kó kọlù yìí. Psalm Isaiah 47, ó ní dìde, ó ní la odò wọn ní kọjá, ó ní wọn ò sí wọn ò ka aṣọ ìtàn rẹ̀, wọn ò sì fi ìtìjú rẹ̀ hàn, wọn ò gba agbára lọ́wọ́ rẹ̀, nínú onípìlẹ̀ ọlọ́mọ aláfíà àti ògo mọ́, nítorí pé mo ti fi agbára fún wọn, ìwọ ti jọba lórí àwọn èèyàn mi, ìwọ ti ní wọn lára, ó ní ibodè ni wọ́n sì ń kẹ́gàn rẹ̀, níbẹ̀ ni wọ́n ti ń sọ orin rẹ̀ di orin ẹ̀gàn, ní ibodè láti kọ́ta àti ẹ̀gàn hàn, ní orúkọ Jésù, ó yá bó ti kọlù, ó yá máa kọlù wọn, agbára Jésébẹ́lì di ajá ló sì jẹ́ nígbẹ̀yìn, ó yá mo sọ gbogbo yìí di òkú, gbogbo ẹ̀yà alágbára wọ̀nyí, bí Jésébẹ́lì ti kú tó di òkú tí ajá di òkú rẹ̀, ó yá mo sọ yín di òkú, gbogbo agbára ọ̀ṣọ́ ni, gbogbo agbára jẹ́ lórí Sista Yétúndé, ó yá mo sọ yín di òkú, ó yá ẹ máa 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 di òkú. Mo rán ọ̀rọ̀ jáde,
mo fi kọlu ọ̀rọ̀ mo rán májẹ̀mú jáde mo fi kọlu májẹ̀mú nítorí májẹ̀mú kan lẹ́yìn ń lò májẹ̀mú kan ní ti Ọlọ́run bí májẹ̀mú bá pàdé májẹ̀mú a sì gbé májẹ̀mú mi májẹ̀mú ilẹ̀ òun ni pé kí ilẹ̀ lanu kó gbé yín mi lónìí nítorí erùpẹ̀ níyìn ẹ̀yin ó sì padà di erùpẹ̀ mo pe májẹ̀mú ilẹ̀ tó ń bẹ láàrin kádàrá yín èyí tẹ́ fi yan ìkú láti ọ̀run wípé ó padà sí erùpẹ̀ lónìí ìwà ilẹ̀ gbọ́rọ̀ Olúwa ó yá wọn wọ̀nyí ó yá bẹ̀rẹ̀ sí ní gbé wọn mi ó yá máa 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 gbé wọn mi Gòláyátì gbógun ti Ísírẹ́lì lórúkọ Jésù ilẹ̀ gbé mi ó yá òkú kan ṣoṣo tó pa Gòláyátì òun ni mo rán wọnú ayé lọ ó yá òkú náà kó máa pa yín dànù 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 ó yá òkú náà kó máa pa yín dànù ó yá òkú náà kó máa pa yín dànù agbára tó dé ẹ̀mí èṣù méje kúrò nú ìwé tí ayé Màríà Magdalene agbára náà ni mo rán jáde inú àṣẹ náà kó máa lé jáde ó yá kó máa lé jáde ó yá Yétúndé kó máa fọ wọn ayọ̀ ó yá 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 máa ó yá mo dá ẹ̀mí ẹ̀ padà pẹ̀lú àṣẹ ọ̀run ẹ̀mí kì í jáde lára ẹ̀mí Olúwa kì í ṣe onídàá lọ ohun tí Ọlọ́run bá ti ṣe ó ṣe láṣẹ parí ó ní kíyèsí ohun gbogbo dáradára ni mo dá ẹ̀mí padà sínú ẹ̀mí mo dá ìyára padà sínú ìyára mo dá ẹ̀jẹ̀ padà sínú ẹ̀jẹ̀ mo dá iṣan padà sínú iṣan láti irun orí ẹ̀dí àtẹlẹsẹ̀ mo pa àṣẹ ẹ̀mí mọ́ ó yá àṣẹ mọ́ kó dá ẹ̀ padà. ọ̀dà onínà ẹ̀wọ̀n ó yá ọ̀ padà lọ́nà pàpẹ́. ọ̀yà ọ̀gẹ́dẹ́rẹ́ máa wọ̀ bọ̀ ọ̀gẹ́dẹ́rẹ́ máa bọ̀ ọ̀gẹ́dẹ́rẹ́ máa bọ̀ ọ̀gẹ́dẹ́rẹ́. àṣẹ ògbọ́n náà kó dá ó yá kó dá ẹ̀ padà ó yá kó padà májẹ̀mú ni pé kó ṣe láyé nítorí pé ẹnìkan ló fi májẹ̀mú ìwọ májẹ̀mú wọ́n fi ẹ́ ṣe ìpín májẹ̀mú kí ìwọ tó délé ayé ìpín májẹ̀mú tí wọ́n fi ìwọ ṣe ìwọ ò mọ̀ nípa rárá nítorí pé ìwọ ò mọ̀ nípa ẹ̀ tó sọ pé títóbi lẹni tó ń gbénu wa lẹni tó ń gbénu ayé lọ ó yá mo kọlu májẹ̀mú tá a ti fi ẹ́ dá mo kọlu májẹ̀mú tá a ti fi ẹ́ ṣe májẹ̀mú tó kọlu ìpìlẹ̀ tó kọlu ògo ẹ̀ tó wà ní ẹ lára lónìí ó yá mo kọlu orúkọ Jésù ọ̀run kó kọlu ó yá kó kọlu ó yá kó kọlu lẹ́yìn àdúrà yìí o ẹni bá gbógun dìde lẹ́yìn àdúrà yìí o iná Ọlọ́run dìde dandan ni kó jó wọn ẹni bá gbógun dìde lẹ́yìn àdúrà yìí o iná Ọlọ́run dìde dandan ni kó jó wọn ó yá Ọlọ́run fọhùn ó yá fọhùn ó yá fọhùn nígbà tí Hébérù mẹ́ta ń wọnú iná lọ Ọlọ́run alààyè ìwọ ṣáájú wọn tẹ́lẹ̀ nínú iná ní orúkọ Jésù iná sì di yìnyín wọ́n rìn wọ́n ń jó ìwọ sì ṣe ẹnìkẹrin wọn ọba fún ara rí ó yá gbogbo agbára ìnilára táwọn ṣẹṣẹ Ayétúndé ó yá jẹ́ kó máa di tútù ó yá jẹ́ kó máa di ẹ̀rọ ó yá jẹ́ kó máa di ẹ̀rọ ó yá jẹ́ kó máa di ẹ̀rọ ara ò gbọ́dọ̀ ní ara ò gbọ́dọ̀ ní ara ò gbọ́dọ̀ ní ó ní àjàgà nírọ̀rùn ó sì fúyà oníwà fún wọn ní ìsinmi ó yá fún ṣẹṣẹ Ayétúndé ní ìsinmi ó ti sátọwọ́ Olúwa ó ti gbà ní Olúwa àti olùgbàlà rẹ̀ ìwọ jẹ́wọ́ ara yín ìwọ jẹ́wọ́ ara yín má gbàgbé májẹ̀mú o ó ní kì í ṣe àwọn wọ̀nyí ni wọ́n ń gbàdúrà fún ìyẹn àwọn àpọ́sítélì méjèèjìlá ó ní ṣùgbọ́n àwọn tí ó ti pàṣẹ rẹ̀ gbàgbọ́ tí wọ́n máa ké pe orúkọ rẹ̀ ìwọ á dá wọn lóhùn nítorí pé wàá rán ẹ̀mí olùtùnú sí wọn ó yá Olúwa àwọn wọ̀nyí ti gbà gbọ́ wọ́n ti dúró sísá Ayétúndé gbà gbọ́ ó fi ara ẹ̀ sábẹ́ ààbò rẹ̀ ó yá wá jáde lọ pẹ̀lú àṣẹ náà wá jáde lọ pẹ̀lú agbára ọ̀run wá jáde lọ pẹ̀lú agbára ìṣẹ̀dá ó yá Ọlọ́run yanu ó yá máa rà padà ó yá rà padà mo ta Òṣùmàrè rántí o wípé wo ò ní bínú lórí Ayétúndé nítorí pé Ayétúndé ń pè é ó yá Òṣùmàrè rántí kó máa ta ó yá kó máa ta kanlẹ̀ ó yá kó máa ta kanlẹ̀ ó yá kó máa ta kanlẹ̀ ó yá kó máa ta kanlẹ̀. ayé báyìí o kọ̀lọ̀kọ̀lọ̀ ayé bí ẹ kì í tó wọn nínú nǹkan oní nǹkan wọ́n báyé ọmọ ọlọ́mọ jẹ́ o àwọn arógo gbogbo jẹ́. ó yá máa gbin ó yá gbin ẹnìkan kì í gbẹ̀bí ewúrẹ́ débi tó sì ń bí tiẹ̀ ó yá máa gbin èèyàn kankan ò lè fi abẹ́gbẹ̀ bí ẹ̀ ó yá máa gbin. ó ní òkùnkùn sì ṣú ní ilẹ̀ Egypt fún odidi ọjọ́ mẹ́ta ẹnikẹ́ni kò lè rí wọn kò lè rí ara wọn bí ó ti tó kù ṣùgbọ́n ìmọ́lẹ̀ ń bẹ ní Góṣẹ́nì mo sọ sí Yétúndé di ilẹ̀ Góṣẹ́nì mo sọ àwọn ògbólógbó àwọn ìkà wọ̀nyí mo sọ di ilẹ̀ Egypt ó yá òkùnkùn kó máa bò wọ́n níbi tí wọ́n gbé wá iṣẹ́ òkùnkùn kó máa bò wọ́n mọ́lẹ̀ iṣẹ́ òkùnkùn kó máa bò wọ́n mọ́lẹ̀ ó yá ìmọ́lẹ̀ kó yí Ayétúndé ká ìmọ́lẹ̀ kó yí ẹ̀ka níbi tó gbé wá ìmọ́lẹ̀ Ọlọ́run kó yí ẹ̀ka ìmọ́lẹ̀ Ọlọ́run kó yí ẹ̀ka ó yá mo pe iná orí pẹpẹ èyí tí kì í kú èyí tí kì í tí èyí tí kì í ṣá ó ní bí Sólómọ́nì sì ti gba àdúrà tán ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní iná bọ́lulẹ̀ ó yá ìrànù kó máa rún ìdànù iná kó bọ́ọ̀lù ìkórun ìdànù iná kó bọ́ọ̀lù ìkórun ìdànù mo pa àṣẹ náà láti òkè wá iná kó bọ́ọ̀lù ìkórun ìdànù níwájú wòlíì Báálì ní Èlíṣà ti dúró pẹ̀lú àṣẹ ọ̀run ó ní jẹ́ kí wọ́n mọ̀ pé èmi ni Ọlọ́run ìwọ ni Ọlọ́run mi èmi sì ni ìránṣẹ́ rẹ̀ ó ní ẹnikẹ́ni tí iná bá ti bọ́ sílẹ̀ tó gba ẹbọ rẹ̀ òun nìkan ni ìránṣẹ́ Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ kò tí ì sọ̀rọ̀ kan iná bọ́ sílẹ̀ ó yá
yá mo pe iná ọlọ́run lónìí kó lè dá wọn lójú wípé ìwọ ni ọlọ́run àlàyé ó ní òjò ó sì rọ̀ tí ó rí koríko rẹ̀ mọ́lẹ̀ ó ló sì tẹ̀ mọ́lẹ̀ pátápátá ó ní àtẹ̀ntì ń bẹ ní oko àtẹ̀ntì ń bẹ ní odò ó ní gbogbo igi gbogbo nkókó ní yìnyín sì rẹ̀ mọ́lẹ̀ pátápátá ní oko pàfilẹ̀ Góṣẹ́nì nìkan ní àlàáfíà ń gbé Olúwa ó yá mo rán yìnyín náà sórí gbogbo àwọn táwọn yìí Olúwa run wọ́n dànù ó yá run wọ́n dànù ó yá run wọ́n dànù ó yá run wọ́n dànù èdìdì ńlá ni mo pè lónìí èdìdì àṣẹ ọ̀nà tó la ọ̀nà inú òkun pa yíyá Yáṣùà yíyá Yáṣùà yíyá Yáṣùà yíyá Yáṣùà yíyá Yáṣùà ó yá mo fi la ọ̀nà àwọn áńgẹ́lì Ọlọ́run kó máa la ọ̀nà débẹ̀ kó máa la ọ̀nà dọ́dọ̀ àṣetúrẹ́ ó yá kó máa la ọ̀nà dọ́dọ̀ ẹ̀ ó yá Olúwa lọ́nà àlàyé àwọn áńgẹ́lì kó máa la ọ̀nà débẹ̀ ó yá máa la ọ̀nà fún wọn ó yá máa la ọ̀nà fún wọn ó yá gbé dìde ó yá gbé dìde ó yá gbé dìde ó yá gbé dìde ó yá gbé dìde. wọ́n ti gbé ní Néfè ní Engedi níbi tí a ti gbẹ́ kòtò fún Tòbíátì ọmọ Tòbáyà níbẹ̀ láti gbẹ́ ní aago 12 òru wọ́n rò pé Tòbáyà ó kú ní orúkọ Jésù ńgbà tó di 5:30 wọ́n wò pé Tòbáyà sì mí láyé wọ́n sì padà fi ọwọ́ ara wọn dí kòtò náà gbogbo kòtò tí ọ̀tá ti gbẹ́ fún sista Yétúndé ó yá kó máa fi ọwọ́ ara wọn dí kó máa fi ara wọn dí ó ní báyìí báyìí ní àmì tí ó ṣẹlẹ̀ ọba ní kí ni àmì náà ó ní pẹpẹ yìí ò yalulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹpẹ yalulẹ̀ ó ní ẹ mú fún mi ọwọ́ náà sì gbẹ dànù ní orúkọ Jésù gbogbo ọwọ́ ìkà gbogbo ọwọ́ àṣírí gbogbo ọwọ́ ìnira èyí tí àwọn ènìyàn kàyí tí wọ́n ń nà lórí Yásínú ó yá kó máa ó ní bó tilẹ̀ jẹ́ pé wọn kò fi omi kó Ísírẹ́lì lọ́nà ṣùgbọ́n wọ́n ránṣẹ́ pé Báláàmù láti gégùn fún wọn ó ní ìwọ sọ ìgún náà sọ di ìbùkún. ó yá igbó dídí ni mo mọ̀ nílé ẹlẹ́rọ̀ ọ̀dọ̀ dídí ni mo mọ̀ nílé àbọ̀ ìṣá gbogbo àrùn ìṣáyé wọ́n parapọ̀ wọ́n ní káwọn máa bọ̀ wọ́n ní ibùkún bẹ́ẹ̀ kìjà bẹ́ sílẹ̀ ó yá ọ̀fà tó ní kí wọ́n fà ọ̀gẹ́rẹ́rẹ́ ọlọ́run ayérayé o ọlọ́run alágbára gíga jùlọ gbogbo ìpè gbogbo agbára òdì èyí tí wọ́n ń lò lórí Sayétúndé ó yá máa sọ di ire fún ó yá máa sọ di ire fún ó yá gbogbo agbára ìnira èyí tí wọ́n ń lò lórí ẹ̀ ó yá máa sọ di ìtura fún ó yá máa sọ di ìtura ó yá mo ta yín lọ́fà kú o ọ̀run kó ta yín lọ́fà kú Èlíṣà gbé ọwọ́ rẹ̀ lé ọwọ́ ọba rẹ̀ ó ní ta. bàbá ní wákàtí èyí ṣàwọ̀ rẹ̀ ga o kí gbogbo ayé lè mọ̀ pé wọ́n ló ràn mí níṣẹ́ lásán láyé mi dèrògùn wákàtí náà dé tọ́ta ayé yóò wá rìnrìn tàbí agbára mi mọ́ Jésù bóyá gbogbo ìtọ́jú yìí. Mọ̀mọ́rúkọ tí kò jábọ̀ ní ìwọ̀n ọ̀rọ̀ pẹ̀lú pàrọ̀ náà ni mọ̀mọ́rúkọ táwọn jáwọ̀ gbọ́dọ̀ gbẹ́mí dé oríṣiríṣi ìmọ̀lẹ̀ lágbọ́sẹ̀ mọ́kànlọ́wọ́ àjọ ọ̀rọ̀ ọ̀dìyà.